wọ ọkọ tó ń fẹ́ yà ó sírò gbogbo ẹ̀ pé sọ̀dá àti ìyàwó rẹ̀ ọ̀rọ̀gbẹ́ ń yé wa sírò rẹ̀ yàtọ̀ sí ìtàn bá pè lẹ́kùn tó kún àwọn ará ilé wọn èyí tí wọ́n ló fún ìyàwó rẹ̀ ó ti náwó ní ìsìtì lọ bí $500,000 látàrí ragbára òwúra gbogbo ẹ̀ gbàtí wọ́n fẹ́ ìyàwó tán gbàtí wọ́n fẹ́ àwọn àní sọ̀dá àti 2,000 ni sẹ́mi péjọ́ tí obìnrin yẹn tó bá ronú ipò ọ̀fẹ́ fẹ́ kọ́ mọ́ ó sì gbọ́dọ̀ dánilẹ́kọ̀ọ́ pé kí nǹkan ẹjọ́ kúnà èèyàn fẹ́ bọ́ kọ́lẹ̀ wọ́n ní tí wọ́n bá sì bọ́ kọ́lẹ̀ sọ̀dáàkì tó fún èèyàn kàdá padà ọwọ́ àpò 2,000 wá ipò fẹ́ bọ́lẹ̀ rárá o 2,000 báwo $500,000 lánàá wọn rò pé yé wa ṣé gbogbo tí wọ́n fún un tí ìbá ti kọ́ fẹ́fẹ́ kí ló fi ṣe ṣé ìwọ ti tẹ́ láti dáwọ́ tiẹ̀ nù dáhùn tó ṣèbí tó kọ́ fẹ́fẹ́ àwọn olùkọ́ ra gbogbo tó ara kò burú ẹgbẹ́ kékeré gbogbo tó ara $500,000 lọ́jẹ́ papọ̀ mọ́ 2,000 tá a fún ẹ sọ̀dá àbílà ọ̀ka gbogbo ẹ̀ fún ẹ̀yin lẹ́ break down rẹ̀ sí gbogbo tẹ́ break down rẹ̀ sí wàá sanwó padà tó bá ti san padà you are now free to go. ẹ̀ka gbọ́ mọ́ ara ẹ̀ lóbi mọ́ ara ẹ̀ ó túmọ̀ sí pé nígbà tó bá fẹ́ fẹ́ yàwó gbèsè kọ́ wa lọ di 2,000 sínú envelope ọwọ́ ẹgbẹ́ kó fún sọ̀dá àkìlẹ̀ nù ká nígbà tó ká tákàdá bí lónìí mẹ́rin tó ẹni tí inú rẹ̀ dùn sí lẹ́kọ̀ọ́ sọ pé nù òdùn sí ní kẹ́kẹ́ gbé tàbí ọmọ ẹjọ́ kẹjọ ẹ̀kọ́ 2,000 fún yà ẹni tí inú rẹ̀ dùn sí sínú yín dùn sí òye ẹ̀sìn lóyún ẹ̀dá lórí 2,000 subhanallah torí di eléyìí gbogbo ẹlẹ́sìrò pé sọ̀dá àtúntò wọ̀ fún ìyàwó rẹ̀ eléyìí túmọ̀ sí pé àgbọ̀dọ̀ obìnrin lórí báyìí fún sọ̀dá àgbọ̀dọ̀ fún sọ̀dá ṣùgbọ́n o Ànábì sallallahu alaihi wa sallam wọ́n fi hàn pé bí sọ̀dá àti bá ti ṣe kéré sí bẹ́ẹ̀ ló dènà ọ̀la àgbàkà sí ṣùgbọ́n kò túmọ̀ sí pé káwá fún sọ̀dá àti owó pọ̀ àti pé náà àdé Ànábì sallallahu alaihi wa sallam wọ́n gba sọ̀dá àti 500 dirham tó 500 dirham ó ti lé náà $500,000 ní máa fún yàn ní máa gbà wọ́n sì ní Ali ibn Abi Talib ìwọ́n fẹ́ Fatima pẹ̀lú tó kéré sẹ́lẹ̀ bí ìgbà tó pẹ̀lú 5 dirham 5 ó kéré jọjọ tó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbàgbára rẹ̀ bá ti ṣe máa ó mẹ́rin àwọn obìnrin tó ní kọ́ fẹ́ mi lórí pé mi ìgbà sọ̀dá ọgbọ́dọ̀ gbà nítorí pé ẹ̀jẹ̀ kátó fẹ́rẹ̀ ni ẹ̀mẹ́jọ ṣe tóbi bá fẹ́ ọ̀tá èèyàn burúkú lọ́dà èmi ìtaní ògúrú àmọ́ kó tó fẹ́ ọ Masha Allah tọ́ba ti rí ọ orí tí ó hó sẹ́ àmọ́ gbà tó fẹ́ tani kalẹ̀ fún èmi ọkọ rẹ náà ní ká ọmọ kó ti wọlé tó nítorí pé ní ìsìn ti parí torí ilé ìbẹ́ẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ tán lé kò nígbà sọ̀dá àbíkú ọlọ́run àwòrán ó fún sọ̀dá ẹni tó sọ fún ọgbà Al-Qur'ani ní kò ògùn mi tó bá ti fún mi lálùkùránì ó ti parí sọ̀dá àkéyìn ó tún gbó torí jọ tí ọdẹ orí ọba àdé tí ó ti gbé lòlò fún mi tó mú Al-Qur'ani tó lálọ́ lórí ló ti gbàgbé tí rọ náà ni sọ̀dá àkéyìn rẹ mi torí délé mẹ́jọ wọ́n tán jẹ ẹjọ́ ló ti ṣe jẹ́ nínú òfin ṣẹ̀ríà àmọ́tẹ́kí sábà sí ìgbéyàwó kájí káwọn èèyàn mọ̀ ìgbéyàwó ọ̀yàtọ̀ sí kókò kájí káwọn èèyàn mọ̀ ìgbéyàwó lẹ́sìn wọn mọ̀ àmọ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe tọ́takùtọ̀ náà nítorí kí wọ́n lè bá a mọ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣe tẹ́sí gbogbo náà nítorí káwọn èèyàn lè bá a mọ̀ nínú tẹ́sí láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹ̀sìn ìgbéyàwó òun náà ní káwọn obìnrin ọmọ lu sákàrà fáwọn obìnrin ẹgbẹ́ wọn káwọn obìnrin ọmọ lu sákàrà fáwọn obìnrin ẹgbẹ́ wọn eléyìí ọ̀bẹ nínú kẹtẹ́sì Islam faramọ́ torí káwọn èèyàn lè bá a mọ̀ ibi wọn ń ṣègbéyàwó. tọ́ nítorí bá Ànábì sallallahu alaihi wa sallam
ó sì tún bẹ nínú tẹ́ẹ̀sì táwọn yóò fi mọ̀ pé wọ́n sì gbéyàwó ìgbégbà tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ nípa gbéyàwó mi tẹ́ ẹ bá jókòó sí ẹ gbọ́dọ̀ dákẹ́ jẹ́ kẹ́kọ̀ọ́ máa ké ìgbésọ̀ wọn ní bàbá alágbájá ló fi fún ọ tí ọba sí gbòǹgbòǹ kí wọn ló sọ pé mo gbà á ọkọ ìyàwó ni mo gbà á yàwó àrò wáàsì bàbá tí gbòǹgbòǹ bá ń bẹ àbùkátì lẹ́yìn mọ́ so nítorí kó wá nù hadith báyìí sallallahu alaihi wa sallam wọn ní faslu ma bayna al-halal wal-haram as-sawt wad-duff fi an-nikah rawahu al-imam an-Nasa'i wa huwa hadithun hasan. ìyàtọ̀ tí ń bẹ láàrin ìyàwó ṣíṣe ìtọ́lọ́wọ́n bá fẹ́ àti zina òun náà ní gbígbóhùn sókè tí máa wáyé àti sákàrà táwọn obìnrin máa ń lù fúnra wọn níbi ìgbéyàwó. tani ó ṣe zina tí ó tún máa pariwo sọ́wọ́n tani ó ṣe zina tí ó tún máa lu sákàrà tí wọ́n lu bàdìrì pé ẹ mọ̀ kó oríire òní o mo ṣe zina o ẹ kó orí àti lápá orí rẹ̀ ti dàrú sílẹ̀. so àmọ́ ẹni tí ń ṣègbéyàwó wọ́n pariwo àwọn èèyàn ọ̀bọ̀ àwọn obìnrin ó tún máa lu sákàrà síra wọn létí gbogbo eléyìí ìyàtọ̀ tí ń bẹ láàrin gbà sígbéyàwó yàtọ̀ sí àsìgbéyàwó ni. ó wá lọ hadith ètò wa bisẹ́ lẹ́lẹ́ hasan Ànábì sallallahu alaihi wa sallam lọ́wọ́ bí Àìṣà léèrè wọ́n ní ọmọbìnrin tí ń bẹ lọ́dọ̀ lágbájá tó dá láwùlé ti wà ọmọdé yẹn kó wọn ti sọ̀rọ̀ rẹ̀ sí náà Àìṣà ni a ti sin lọ́lé ọkọ ni a ti sin lọ́lé ọkọ kí á lẹ́ wọ́n ní asàdúrà gbọ́dọ̀ ọjọ́ aláàlùbáríkà ọlọ́run forí sí kìnnìkan bẹ́ẹ̀ ni a ti máa gbé ẹ̀yìnyàwó ní mẹ́ni. tọ́ àdébì ni lọ́ bá parí wọ́n parí àsọtí bẹ́ẹ̀ lọ. ẹ pé àwọn ọmọdé ẹgbẹ́ rẹ̀ tí wọ́n lu sákàrà sílé tí wọ́n kọrin fún Àìṣà ni kí ló wọ́n mọ̀ á wí. ẹ̀rí nǹkan mìíràn Àìṣà ni kí wọ́n wà sórí pé wọ́n bá ẹgbẹ́ kan lọ́ máa creativity ẹ̀yẹ tí ò wúlò Àìṣà ni kí wọ́n máa wí. Ànábì wa sọ fún wa àdéhùn yẹn wọ́n wá bí sanadin hasan. Ànábì ni ataynakum fahayyuna nuhayyikum àwa báyìí ẹ kí wa ẹ bá wà náà kí yín yẹn tó gbàdá obìnrin máa ń gbéyàwó bọ̀ yẹsì pé wọ́n kàn dáké tí wọ́n dáké bí ẹni tó gbé ẹnu tó gbé tìrì àtàkùn rẹ̀ pálábá fún. tẹ̀sán pé àwọn ọmọ máa wá láyé john masha Allah ibi àgbéyàwó lọ rí ọkọ rẹ̀ tí wọ́n máa kọ́ tí wọ́n máa lu sẹ́yìn láyé john kò sí tó burú nù ilé tó bá ti sẹ́kọ̀ àwọn obìnrin sókè ẹ̀. táwọn ọkùnrin táwọn arí láyé ìsìn náà ló yẹ àwọn lẹ́nu ẹ̀ka ọkùnrin gàgàrà gàgàrà kan ní káàrin àwọn obìnrin ẹ̀ máa lu bàbí lọ́jọ́ pẹ́pẹ́ sí ọkùnrin dọ̀ọ́lá láì lè jí kan sẹ́yìn lọ́kàn fún ọ èyí dàbí ilé ẹ̀kọ́ tó parí olóko gbogbo àwọn ẹlẹ́gbẹ́ tó fẹ́ ilé kí ó ní máa ń lu yún sẹ́yìn ọ̀gá ẹnu kí ó àwọn obìnrin ló lè yún àlejò kan ọkọ ni pé àwa abáyín à ń kí yín ẹ̀yin náà kí wa tọ́ lawla dhahabun ahmaru ma hallat biwadikum wọ́n ní tí o bá sí ti góòlù kó padà wá mú lẹ́yìn kí làbá wá sí ládùúgbò yìí àbí òye wa góòlù padà wá mú tó lè yàn wá jàmá yàn wá ewùjọ́ tó ti tọ́ ọmọ bọ̀ ewùjọ́ ti dákú ewùjọ́ rírí jẹ fóbi ewùjọ́ àìrí jẹ ewùjọ́ wọn lé ọmọ sùkúù ewùjọ́ wọn lé lẹ́jọ́ ewu gbogbo wàhálà tóbi sí wọ́n sì wá mọ́ ọmọ wọn kú lọ́dọ̀ kẹ́hìn wọn á dùn wọn nú ìwòkè ọkàn lọ sí gbígbà tẹ́ ẹ sọ ẹ̀ẹ́dẹ́ alùsùnà yín sọ̀rọ̀ àdábì wa ni ọ̀gá wa nù lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n kà fún súnà tùmọ̀ burúkú ni wọ́n fún tùmọ̀ kí tùmọ̀ àwọn èèyàn wọn kó ìra súnà torí àwọn tí ò dá àwọn tí ò gbọ́n tí ò mọ súnà ọkàn máa
kankan bá ní ìsìn ó sọ̀rọ̀ ààrẹ ó wà kó ṣe súnà ìyàwó náà láti ṣe náà láti gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹnìkan ní akóyè o. akóyè tuntun ní ẹrẹ wọlé torí délé àlejò wa ní kó alẹ́ kan yẹn àdìsí ọ̀nà tó sì gbà ọ́ dáa wọ́n ní wàlúùlẹ́. Tí o bá ṣe alikama aláwọ̀ brown aláwọ̀ kumadi táwọn ọmọge yín jẹ wọn bá ti sára kò kọ́jà pé ọ̀rọ̀ ni wọ́n máa sọ fún wa ẹ̀wọ̀n kàmẹ́ inú tí wọ́n ń lọ́dún àbí òní ìyá ọmọ gbọ́dọ̀ rántí láéláé àjọ wọn gbé haúsá lọ wọ́n ní àtẹ̀yìn náà kọ́ àtẹ̀yìn náà kọ́ àyè òun náà wọ́n àyè kọ́ àmọ́ àgbà ni wọ́n sọ lódúdú. Torí ká lè bá a lò dáadáa wàá tún máa sọ̀kọ̀ ọ̀rọ̀ àwọn bàbá alápàlà o àbí òye wa àwọn bàbá gángan náà wàá tẹ̀lé ìyàwó náà ṣe àyàwó náà ṣe àmọ́ bí ẹ̀yin ọ̀daràn yìí kọ́ la kù. Kíkọ́ ọ̀rọ̀ bàbá fújì àbí òye wa pé afẹ́kẹ́ bá wọn sọ̀rọ̀ sínú orin jẹ́ kọ́ wọ́n ní ẹ̀dá tó lórí ní ọ̀rọ̀ sí kan lẹ́nu bàbá ọ̀daràn wọn lọ́wọ́ sí kan náà sọ fún tani torí tó bá tọrọ sí bá wọn wúlò káwọn sọ fúnra wọn. torí ní ilé ìjọba ti jẹ́ mẹ́rin. tí ẹ bá fẹ́yàwó kọ́ èèyàn fẹ́yàwó bàbá ló fi fún yàn ẹlẹ́rìí méjì jẹ́ ìsì àmàlí méjì yàn pọ̀ ó di ọwọ́ mi ẹ̀yẹ ẹlẹ́rìí rẹ̀ ẹ gbọ́dọ̀ sọ́fẹ́ kankan o gbogbo ti níyàwó alákọ̀ọ́kọ́ lé ọwọ́ àlọ́ fẹ́yàwó kejì kọ́rọ̀ ọ̀fẹ́ pamọ́ lábẹ́ òfin ṣẹ̀rí yìí yẹn ti so torí pé kálọ́ fi fọ́ bàbá ẹlẹ́gbẹ̀ẹ́jì tó dúró déédéé wọ́n ti jẹ́rìí sí ìyàwó rẹ̀ ṣùgbọ́n tẹ́sí ọ̀nà dáa tẹ̀gbọ́n tako etí ṣẹ̀rí àwọn wa pé bá a bá fẹ́ yẹn ní káwọn èèyàn mọ̀ pa fẹ́ nítorí àbámọ̀ torí káwọn bàbá fẹ̀sùn kára wa lọ́la pẹ̀lú ìdí máa ń ṣẹlẹ̀ nígbà tí ọkùnrin bá dé pé ń bẹ̀rù ìyàwó tó wà lé bí kò gbọdọ̀ gbọ́ kó tó fẹ́ ìyàwó mi yọ pa ọ́ bí kò náà ti lérí sí i à jẹ́tù máa fi kọ́kọ́ fẹ́ ìyàwó mi lòún sì pa ọ́. wọn náà bá wá di ọkùnrin jọ lé dá ọ̀hà máa fi kíni máa fi ọba lọ fẹ́ ìyàwó lẹ́yìn kò jẹ́ ọmọ títí ìyàwó fi bímọ márùn. tó eléyìí wọ́n pè ní nìkan sẹ́rì lọ́dọ̀ àwọn fuqaha àláyé jọ láyé ìsìn àwọn fuqaha wọn pè ní nikahul misyar ló sì wọ́pọ̀ láyé ìsìn kan pápálẹ̀ lábáwá nítorí pé àwọn ìyàwó tí wọ́n la sabiqa wala lahiqa wọn gbọ́dọ̀ bó orí oṣù ọ̀rọ̀ wọlé lẹ́yìn torí ẹ̀ wọ́n yà fẹ́ mi ta ẹlòmíjì ní mẹ́rin pérépéré tọ́gbà lé ọ̀tọ̀ọ̀tọ̀ fún kálù nígbà wáyé kó fẹ́ travel àwọn ní mítí nǹkan bí iṣẹ́ lọ́gbà ọ̀tọ̀ọ̀sẹ̀ kan ẹ̀rọ tí wọ́n bá wọn nígbà tẹ́ ẹ̀ ní kọ́kọ́ oṣù tọ́ wọ́n ti fẹ́ wọn ta tọ́ apákan nínú àwọn aṣíwájú wa rí wọ́n ló wù àwọn wọ́n ti wo kàtàbà sí ìgbéyàwó tábà sí ìgbéyàwó kájọ́ máa jẹ́ lọ́jọ́ jimá ọ̀sẹ̀ yìí kan fùfù máa ń wù àwọn bẹ́ẹ̀ bọ́lá àwọn kan tó sọ yìí pé ó wù àwọn bí kọjá pé gbogbo àtàbà so èyí kọ́ máa jẹ́ rọ̀lẹ́ wọ́n sì má di ti kan lórí ẹ̀ má di ti yàn fẹsẹ̀ nílẹ̀ ẹ̀tọ́ bá sì gbéyàwó ẹ̀ kó ṣe wàlímà ẹ̀ kó ṣe wàlímà ó náà ló dé tá a sì tá a fi àwọn èèyàn wá jẹ ẹni tí ó wá sí wàlímà ètò ìṣẹ́lẹ̀ àtọ́ka sí ó náà lọ́kọ̀ ìyàwó wàlímà yẹn ti sì sọ̀rọ̀ àyà sunnatun mu'akkada sunnatun lágbára èyí tí ò yẹ ká pàtì. Yorùbá yẹn sallallahu alayhi wa sallam wọ́n sọ fún Abdurrahman ibn Awf nígbà tó fẹ́yàwó tó ní kóró gold èlò fi ṣe sọ̀dá ìfúyàwó. Ànábì wa sọ fún pé ọ̀yẹ̀ wọlé òbí ṣá wọ́n ti ṣe wàlímà kódà kí n tó fi ṣe wàlímà kó tóbi tó àbùtà kí ẹsẹ̀ kókó kéré bí àbùtà kó tóbi tó àbùtà. Torí gbogbo ìyàwó tí Ànábì gan fẹ́ sallallahu alayhi wa
wasallam ìyàwó kan ṣoṣo là Ànábì fẹ́ tá Ànábì pàkúta àwọn yòókù wọn kàn rẹ̀ ara wọn dà búrẹ́dì sómi ọbẹ̀ kálukó sì máa jẹ́ ti dùnú dídùn ilé tuntun máa sì pé ọlọ́run bọ̀ làwọn alábọ̀ wa lọ́rùn ẹ̀ mẹ́jẹ̀ làwọn alábọ̀ wa lọ́rùn ẹni tó bá lágbára láti pa màálù ìtọ́nà fún lágbára rẹ̀ ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ká láfa ọ̀ wípé níbo tí wàá ń bí àti ní gbogbo ilẹ̀ káàró jíire gbogbo ẹjọ́ bá ti ṣe ìyàwó tí ọba ti fi pa màálù olùsí nìyẹn wọ́n lọ dáwọ́lé tágbára rẹ̀ ọ̀ká o wọ́n dáwọ́lé tágbára rẹ̀ ọ̀ká torí pé Ànábì wa ni ọ̀gá wa gbogbo ìyàwó tí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ ẹyọ kan ṣoṣo ńlọ́sẹ̀lẹ̀ nípa Ànábì sallallahu alaihi wasallam pa kí wọ́n pa kùtà. Abdurrahman ibn Awf olówó oníkóró gold ìlú fún ìyàwó ní sọ̀dá sẹ́wọ̀n kíkì sọ kékeré Ànábì wa sọ fún ọ̀la olówó tó jẹ́ wọ́n yẹ ṣe wàlímà kódà kí n tó fi ṣe wàlímà tóbi tó àkùtà gèsè kókó kéré bí sẹ́wọ̀n tó gbà tí nàkúnà kó láéláé kó kéré bí àwọn àbá mi ọmọ tutù kùtù ní gbogbo àwọn olùnà tó sì sọ̀rọ̀ nípa àdéhùn yẹn sọ ni pé kódà kó tóbi bí àkùtà ètò túmọ̀ sí kó tóbi. Tani ọ̀sẹ̀ wàlímà ọkọ ìyàwó ni onírèlédé bá plọ́ọ̀sì báwọn. Bàbá ìyàwó orí náà ló dé báwọn náà. Ìyá ìyàwó eré lọ́sẹ̀lẹ̀ sáwọn náà. Ṣùgbọ́n ìjọba báwo lágbàá bòmí máínọ́ọ̀sì. Nípa pé bẹ́ẹ̀dì rẹ̀ ó kófo. Zainabu ń lọ. Ní alẹ́ ẹjọ́ wọ́n ń dunú wọ́n yí ọ̀rẹ́ pẹ́ sí ẹkú àyọ̀mọ́ wọn ní ẹkú kínní. Nígbà tó bá kọ àwọn nìkan lé tó máa wo bẹ́ẹ̀dì Zainabu aláwọ̀ láì tí ìkú Zainabu bá òyà àná tó ọlọ́run ṣe bẹ́ẹ̀ ń gbé rẹ̀ kọ́lọ́n fún ní kọ́kàn balẹ̀ sẹ́yìn bá àwọn tiwọn èèyàn ọlọ́kọ̀ lè tiwọn ni torí ẹ̀ ló ti jẹ́ kó fi ṣẹ̀rí àdá lórí pé ìwọ tó fẹ́yàwó ìwọ ni kò ṣe wàlímà ìwọ ló ṣe wàlímà kọ́ wá sí tó burú nínú pẹ́ẹ́lẹ́ pé tí bàbá ìyàwó rẹ̀ ẹ̀yà ìyàwó rẹ̀ àwọn náà fẹ́ ṣe oúnjẹ fáwọn èèyàn tí wọ́n wá kí wọn òbúrúkọ bá wọn gbé kó dín ìtara kù fún wọn kó bá wọn gbé kọ̀ọ̀rọ̀ àpò rẹ̀ sí fún wọn àpò ẹ̀wà kó ràn wọ́n lọ́wọ́ kò sí tó burú bẹ́ẹ̀. tọ́ eléyìí jẹ́ ẹni tí ó ṣe wàlímà yìí sọ̀rọ̀ yẹn wàlímà yẹn yìí sọ̀rọ̀ yẹn ẹni tó lọ́kọ́ bá lágbára láti ṣe kò sí tó burú bẹ́ẹ̀. àwọn kan lọ́ra yẹn wọ́n ní kí ló fà tẹ̀ fọ́kọ́ra yẹn wọ́n ní torí pàdé sallallahu alaihi wasallam sọ pé idha du'itum ila al-walimati fa'ajibu fún wọn pè é wá sí oúnjẹ àṣejẹ ẹ̀dá wọn ní walimatun ijabatuha wajibatun fala takunu illa wajiba. wọ́n ní wàlímà tó sì fi ká dáhùn tó wá pè wá ọ̀ràn yẹn ní ajẹ́kùn nǹkan alára kọ́ ọ̀ràn yẹn náà yẹn ti àwọn aṣọ kò rí bẹ́ẹ̀ nítorí pé ẹ sọ fún wa tí wọ́n sálámà sí sẹ́kẹ̀ dá ọ̀ràn yẹn àbí kìí sọ̀ràn yẹn náà ọ̀ràn yẹn ajẹ́kùn ká sálámà náà ọ̀ràn yẹn sọ̀ràn yẹn ká sálámà lọ́wọ́ tó ajẹ́kùn tẹ́ kò sí dédé o túmọ̀ sí pé wàlímà kìí sọ̀ràn yẹn sọ̀ràn yẹn tó lágbára tó sì yẹ ká dá ṣùgbọ́n o gbàgbára kan kó bá ti ṣe máa ní fattaqullaha mastata'tum. torí ẹ tó bá ti gbégbà tó fẹ́ yà wò nítagbára rẹ ká ojúkún kó gàrí mọ́ wọ́n ti gbé ọ̀rá lọ ìsọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ o akramakumullah ọ̀rá ọ̀rẹ́ ẹran àgbò wọ́n kó mọ́ abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́n tó wọ́n á tún àwọn àfi kúlíkúlí wọ́n tún mú àti lórí. kálukú sì mú síbi kọ́ máa jẹ tìdùnnú wàlúùlá òtítọ́ wọlé ma. àmẹ́sọ̀kẹ́yìn ò ní jẹ torí pé ẹ̀yin ti mọ̀ pé wọ́n ti pè àwọn ṣèkìní àwọn yóò tún máa fọ́ lólẹ̀ láti fi jọ mẹ́ta. tó ní tágbára yín bá ká ní kẹ́sì ẹ̀ má sì tágbára yín náà bá ká. tọ́ ìgbà wo láwọn àmọ̀ sí wọlé mà sí àsìkò táwọn àmọ̀ sí wọlé mà sí ni lẹ́yìn ìgbà tí ìyàwó bá ti wọlé ńlọ yẹ ká sí wọlé mà àti ìyàwó lónìí ọ̀la ọ̀túnla kẹwàá sí wọlé mà àmọ́ lọ́dọ̀ ti àwọn èèyàn ní kọ́sítọ̀mù tí wọ́n ti ń bá kábí wọn mọ̀ ọ̀gá àti ìsìnká tuntun sá kí a máa ṣàjọyọ̀ pé kí wọ́n bá ti ẹ̀jẹ̀jọ́ yóò tún sàn torí ẹ̀ ó mẹ́ nínú àwọn olùmọ̀ àtọ́sọ kòkòrò tẹ́ ẹ bá ṣe náà kí àwùjọ wọlé kòkòrò ẹ̀yin sáà ti lẹ́yìn pé kí lẹ́ ṣe wọlé torí kẹ́lẹ́ bá gbá dáadáa
irú àdúrà tí Ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n máa ń ṣe fáwọn tó bá fẹ́ra wọn ẹ̀jẹ̀ káwọn máa ṣe fún wa o. barakallahu laka wa baraka alayka wa jama'a baynakuma fi khayr. barakallahu laka wa baraka alayka wa jama'a baynakuma fi khayr. bá a fi máa wí ó sì dájú pé a ti hà. barakallahu laka wa baraka alayka wa jama'a baynakuma fi khayr. àbàgbọ́lá bá wa káwọn Yorùbá ọlọ́run ó fi ìbùkún yóò fi fún ọ yóò sì ṣe ìbùkún lé ọ lórí yóò wá pa yín pọ̀ nínú dáadáa. tó eléyìí láàmà fi kí ẹni tó bá ṣe ìgbéyàwó. Abdullahi bin Mas'ud radiyallahu anhu àtàkùn nínú àwọn sàbí wọ́n bá ẹrúkùnrin kan ẹrú ni wọ́n bá yìí ikú ṣe ìgbéyàwó. wọ́n wá sí délé gbàgbọ́n sí délé àsìkò ọ̀run tó wọ́n á lò ní kó síwájú àwọn kí wọn tó ti kíkọ́ ọ̀mà tó wọn tó ti pẹ́rù wọ́n lò ní kó kí wọn fà wọn. gbàtó kí wọn fún wọn tán Abdullahi bin Mas'ud radiyallahu anhu wá sọ fún yín pé nígbà tó bá wọlé tọ̀ ìyàwó rẹ̀ fasalli rak'atayn kí rákà méjì. nígbà tó bá wọlé tọ̀ ìyàwó rẹ̀ táwa bá lọ tán kí rákà méjì. thumma khudh bi ra'si ahlika wá fọwọ́ kan orí ìyàwó rẹ̀ fọwọ́ kan orí ìyàwó rẹ̀ faqul kọ́ máa sọ ibi Allahumma barik li fi ahli wa barik li ahli fiyya warzuqhum fiyya warzuqni minhum. wọ́n ní kò sàdúrà rẹ̀ wípé ìwọ ọlọ́run bá mi fi ìbùkún sí ara ìyàwó mi. ọlọ́run fún mi ní ìbùkún lára ìyàwó mi fún ìyàwó mi ní ìbùkún lára mi rọ̀ ìyàwó mi lọ́rọ̀ látara mi rọ̀ èmi náà lọ́rọ̀ látara ìyàwó. bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam àti bẹ́ẹ̀ nínú Mas'ud ní kò wí. ó sì wá nínú àdéhì wípé Ànábì sallallahu alaihi wa sallam wọ́n máa ń sọ nígbà tó lọ́wọ́ bá rọ̀ wọ́n lọ́rọ̀ pẹ̀lú nǹkan ọ̀hún tuntun kí wọ́n á di asosọ rẹ̀ mú bí Allahumma inni as'aluka khayraha wa khayra ma jubilat lahu wa a'udhu bika Allahumma min sharriha wa sharri ma jubilat lahu. bí wọ́n lọ́wọ́ ń tọrọ orí rẹ̀ o àtòrí dáadáa torí ẹ̀ àtòrí dáadáa mọ́ wọ́n sì ń sáàdì rẹ̀ níbi aburú rẹ̀ àtàbùrù dáadáa mọ́. eléyìí túmọ̀ sí pé kò sàdúrà bẹ́ẹ̀ lákòókò gbàtọ́ fẹ́ ìyàwó rẹ̀ pàtàkì. tọ́ tó bá yẹ kó ìyàwó rẹ̀ gbẹ́sìn yìí kò sí wàhálà náà láti ní kò fẹ́ ìyàwó tó lẹ́sìn. tí ò bá gbẹ́sìn yìí gbogbo orú àwọn àdúrà wọn yẹn wàhálà ni tó bá jẹ́ ọmọ kan sàdúrà. nítorí pé tí wàhálà bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbí ìdádúró kan ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú tó àwọn màmá rẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbẹ́sìn yìí wọ́n lè máa bí pé tọ̀ bó wá ní kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó wọ́n fẹ́ ọ ẹni tí wọ́n kẹ̀lé rántí ní péjọ tó kọ́ fẹ́ mi ó dì mí lórí mú nísìnyí wí kíní kan ẹ̀rọ pé bẹ́ẹ̀ ọ torí pé bọ́ọ̀ bá ti fi obìnrin tó lẹ́sìn tó kíyèsí lé tó lẹ́sìn tó fi fẹ́ yàwó wọ́n kàn sọ pé wọ́n lọ forí rẹ̀ bá parọ́ gbogbo ṣe délé rẹ̀ tàìdílé rẹ̀ ló ti gbá orí rẹ̀ ló ti pé pàǹdà sí lọ́rùn tó gbogbo eléyìí àmọ́ tó bá gbẹ tó lẹ́sìn kí ni tí wọ́n gbé pamọ́ ní Islam gbogbo ẹ̀ náà ló wà lápọ̀ọ́lẹ̀ ìtumọ̀ náà lè mọ̀ fúnra ara rẹ̀. káwọn mọ̀ lábẹ́ òfin ọlọ́ ọ̀tọ̀ ikọ̀ fẹ́yàwó ìyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin ṣùgbọ́n tó wà lágbára láti lè ṣe dọ́gba láàrin obìnrin méjì ẹ̀sìn Islam sọ pé ọ̀kan ní kò fẹ́. kí ká ti pa àwọn káàkó wípé torí pé gbogbo àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá rìn wọ́n ti dolóbi méjì àti wá bọ́ obìnrin kalẹ̀ lọ́wọ́ máa gbé ká eléyìí wọ́n yẹn ká ń kó tí àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ọmọ bí wọ́n ṣe rí ìyàwó wọn bọ́ ọmọ bí wọ́n ṣe rí ọkọ ìyàwó ṣe báwọn ìyàwó wọn lé wọn tí wọ́n á sọ pé àǹkó ni wọ́n fẹ́ ṣe tọ́lọ́ dáwọ́ lé tágbára rẹ̀ ní ká tó fi fa wàhálà fún ara rẹ̀. torí eléyìí báyìí agbọ́dọ̀ lámòjútó sí wípé àwọn obìnrin wa tá a bá ń fẹ́ tágbára rẹ̀ ọba ti ká jù kan lọ wọ́n fẹ́ jù kan lọ. tọ́ba ti fẹ́ àwọn méjì ọ̀ràn yẹn ní kórìkò lè ṣe dọ́gba láàrin wọn ṣùgbọ́n ká fẹ́ àwọn tó ju mẹ́rin lọ èèwọ̀ ní òfin ẹ̀sìn Islam. àgbọ̀dọ̀ fẹ́ ìyàwó mélòó àgbọ̀dọ̀ fẹ́ ìyàwó márùn ìyàwó mẹ́rin pé Ọlọ́run gbà fún àkókò ọ̀fẹ́.
àti nínú àwọn sàábé ẹni tó gba Islam gẹ́gẹ́ bí Qais ọgbà Islam ìyàwó mẹ́wàá ní mẹ́lọ́dọ̀ rẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní kó fẹ́ sàmẹ́rin nínú wọn kó tú àwọn yòókù sílẹ̀ àti nínú wọn ní tó níyàwó márùn wọ́n ní kó mú mẹ́rin nínú wọn kó fi kalẹ̀ àti nínú wọn ní tó níyàwó mẹ́jọ wọ́n ní kó mú mẹ́rin nínú wọn kó fi mẹ́rin yòókù sílẹ̀ eléyìí tó túmọ̀ sí pé lákòókò kan náà kọ̀tọ́ nínú òfin ọlọ́wọ́ bá wa kéèyàn ní ju ìyàwó mẹ́rin lọ. ẹsẹ̀ lọ́pẹ́ láwùjọ tí wá lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ẹ̀ ọlọ́ wọ́n kàn máa fi àwọn obìnrin jọ ni. torí pé lọ́pọ̀lọpọ̀ náà wọ́n kú fẹ́ wọn lórí ìlànà tọ́lọ̀. tọ́ba ti kọ́ lóbìnrin tó ti lóyún fún kọ́ máa wá kú wáyé ẹsí ara kan fún. àwọn òbí dá. gbogbo eléyìí báyìí ọ̀tà kò fi ọlọ́ọ̀ bá wa sọ́ra ọ̀gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. ìwọ bàbá náà tó fọmọ lọ́kọ máa béèrè ìyàwó ẹlẹ́gbẹ̀ẹ́ ló lẹ fẹ́ fẹ́ ọmọ mi tí ó sì lọ́dọ̀ yìí ìyàwó kẹta ni adékò kò burú ìyàwó kẹrin adékò kò burú ìyàwó kẹfà ni ọmọ tèmi ò ní sí lọ́kù bọ́ màmí báyìí alámùtútù lórí eléyìí káwọn tara wa jẹ lórí kó lówó ọlọ́lá onígbò káwa máa wá nù ọ̀sẹ̀ lọ káwa nù ọ̀sẹ̀ lọ. Kama wípé ọlọ́run bá ṣe lé wọ̀ ká fẹ́ yà wa èèyàn gbọ́dọ̀ fẹ́ yà rẹ̀ ọlọ́run ṣe lé wọ̀ ká fẹ́ ọmọ wa ọlọ́run ṣe lé wọ̀ pé ká fẹ́ àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin àǹtí wa àbúrò wa lóbìnrin ọlọ́run ṣe lé wọ̀ pé ká fẹ́ àbúrò bàbá wa àbẹ́gbọ̀n bàbá wa lóbìnrin àbúrò ìyá wa àbẹ́gbọ̀n ìyá wa lóbìnrin ọlọ́run ṣe lé wọ̀ àwọn ọmọ ẹ̀yà wa ọlọ́sílẹ̀ wọ̀ ká fẹ́ ọmọbìnrin tọmọ ẹ̀yà rẹ̀ bí ọ̀gbọ̀dọ̀ fẹ́ ọmọbìnrin tọmọ ẹ̀yà rẹ̀ lóbìnrin bí ọ̀gbọ̀dọ̀ fẹ́ ìwọ. bákan náà ìyá ìyàwó rẹ̀ ọ̀gbọ̀dọ̀ fẹ́ ìwọ ní nínú òfìṣẹ́ rẹ̀ ọ̀fẹ́ yẹn ọ̀fọ́ ọmọ ìsìlámù fara ìwọ ní nínú òfìṣẹ́ rẹ̀. bákan náà yahrumu min ar-rada'ati nẹ́sẹ̀. àwọn ẹni tó dé bá a tamá látàrí rírè àwọn náà máa jí ìwọ̀ fún wa gẹ́gẹ́ bí àwọn ẹni tá a tamá látàrí bíbí. ìyẹn ní ìyá tó rè wá tí èso ló bí wa àmọ́ ló fún wa lọ́yàn ìyá yẹn lè ìwọ ní káfẹ́ o. àwọn ọmọ ìyá yìí ìwọ ní káfẹ́ o. àwọn ọmọ ìyá yìí ìwọ ní káfẹ́ o. àbúrò àtẹ̀gbọ́n ìyá yìí ìwọ ní káfẹ́ o. gbogbo àwọn ilé náà a sọ̀rọ̀. bákan náà lábẹ́ òfin ṣẹ̀ríà la yujma'u bayna al-mar'ati wa 'ammatiha aw baynaha wa khalatiha. a gbọ́dọ̀ fẹ́ obìnrin papọ̀ mọ́ àbúrò bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀. kò sí nínú Al-Qur'an inú súnà lè ti wá. a gbọ́dọ̀ fẹ́ obìnrin at the same time ká tó wá fẹ́ àbúrò bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀. Ìwọ ni àbúrò pàwọn pọ̀. bákan náà àbí àbúrò bàbá àbúrò ìyá rẹ̀ àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbúrò pàwọn pọ̀. káwá fún obìnrin lákòókò kan náà láti fi àbúrò ìyá rẹ̀ àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ ìwọ ni nínú òfin ṣẹ̀ríà. gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe léwọ̀ ibi ká fẹ́ ìyàwó bàbá wa obìnrin tí bàbá wa ti fẹ́ ká fẹ́ àwọn obìnrin là àgbọ̀dọ̀ sí ìwọ ni nínú òfin ṣẹ̀ríà. ẹnì kan sọ pé bàbá àwọn ti kú sáwọn á lè fẹ́ ìyàwó tí bàbá àwọn fi lẹ̀ kọ́tọ́ fẹ́ ìyàwó bàbá rẹ̀ báwọn bá tẹ̀sí kó rí rẹ̀ dáhùn báwọn gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá rẹ̀. bákan náà Ọlọ́run ṣe léwọ̀ al-jam'u bayna al-ukhtayn kí ìyàwó fẹ́ tọkọ fábúrò èèwọ̀ ni nínú òfin ṣẹ̀ríà. ọ̀fẹ́ ìgbà òtún fábúrò rẹ̀ ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà Ọlọ́run bá wa. ìyẹn tí wọ́n fẹ́ ẹ̀gbọ́n kú òsì tó burú ibi kò fẹ́ àbúrò rẹ̀ tí wọ́n bá fi fọ́. gẹ́gẹ́ bá nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ti fi àwọn ọmọ méjì fi fún Uthman radiyallahu anhu. tala kọ̀kọ́ kú wọ́n fi kejì kú wọ́n fi fún. nígbà tí tẹ́lẹ̀ kejì náà tún kú Ànábì sallallahu alayhi wa sallam ní pé
láti fọ̀. Subhanallah. Ṣé àwọn sì gbà bẹ́ẹ̀ ní Yorùbá lẹ́nu? Gbà kó tún fún kó tún pa. Sọ̀tùmá Nàbí wa sallallahu alaihi wasallam wọ́n ní jẹ́kẹ̀ta bá tún wà ní àwọn fọ̀. Níbi tí Usman dàdí. Torí ẹ̀ tí ìyẹn bá wá fẹ́ ẹ̀ gbà ìyẹn wá kọ́lẹ̀ ìyẹn wá fẹ́ fábùrò tí a bá gbà báwọn fi fún ọ o tọ ọ gbọ́dọ̀ gbàbúrò wọlé síwájú kẹ́kọ̀ọ́ tó parí ìdá ẹgbẹ́ ò ti parí ìdá àbúrò gbọ́dọ̀ wọlé nítorí gómìnà tó bá wọlé ìyàwó mẹ́rin ló ti ní tẹ́lẹ̀ ọkọ kan lẹ̀ obìnrin kan wá wọlé lásìkò tí ìtọ́ ọkọ lẹ̀ sí ìdá lọ́wọ́ ìyàwó rẹ̀ gbé mélòó ọdún márùn nínú òfin ṣẹ̀ríà nítorí pé al-mutallaqatu ar-raj'iyyatu zawjatun ma damat fil 'iddah obìnrin tá a kọ̀ sílẹ̀ ní kíkọ́ ọlẹ́ tá a tún láǹfààní àti ìdá padà tó bá wù wá lópin ìgbà tí òun bá ti parí ìdá ìyàwó náà lórí ìdí eléyìí káwọn àmọ̀ ikú òfin ṣẹ̀ríà wa ọ̀dà lórí wípé àwọn ìgbéyàwó kan wà ètò ọ̀nà ọba ọ̀ faramọ́ agbọ́dọ̀ ṣọ́ra fún inú rẹ̀ òun náà ní nikahul mut'ah káfí obìnrin ní fífẹ́ tẹ̀lé tí ọbẹ̀ jẹ ìbánu rẹ̀ òun náà ní zawajun mu'aqqatun káfẹ́ ìyàwó nígbà kàpàtó bí wọ́n fi ọ̀sẹ̀ kan náà ní kọ́ńtrákì wọ́n parí wọ́n fi ọ̀sẹ̀ méjì nínú àti kọ́ńtrákì yọ parí òfin ṣẹ̀ríà wọ́n ti kọ́kọ́ sí irú rẹ̀ lẹ́tọ̀ọ́rí lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́wọ́ bá fagilé ọlọ́wọ́ bá ọwọ́ àti haram títí dídọ́ gbèdé àgbéyàn àgbọ̀dọ̀ sí irú rẹ̀ làwọn ṣí àṣẹ ó sì mẹ́nu tí ṣí àfi lọ́mọ lẹ́yìn nítorí pé wọ́n sí àyè sí náfàwé kọfẹ́ ìyàwó dìgbà díẹ̀ kò tún láǹfààní nígbà wàá tún lọ sí lómi kò tún fẹ́ mi dìgbà díẹ̀ kò sí responsibility nínú ìgbéyàwó yìí wípé tí ìyàwó bá lọ lóyún bí wọ́n lọ lóyún oyún wò èyí sì wọ́n lọ lóyún kò sí dẹ́kùsì eléyìí wọ́n gbé ní nikahul mut'ah èèwọ̀ ní nínú òfin ṣẹ̀ríà nínú àwọn ìgbéyàwó èyí ṣẹ̀ríà tó takò òun náà ní ìgbéyàwó ètò ìpè ṣìgá nínú rẹ̀ tún ní ṣìgá wọ́n ní pé mo fi àbúrò mi fún ọ kí wọ́n náà lè bá àbúrò rẹ̀ fún ìyẹn ni pé ẹ̀fún wọn bá pa ọ̀ sọ̀dá kí wọn náà ní àwọn pé fún mi kí n fún ọ ẹ̀sìn Islam tó sì lẹ́yìn náà lé wọ̀ bákan náà ìwọ ni kí wọ́n fẹ́ ìyàwó tẹ́nìkan ti kọ̀ lẹ́ẹ̀mẹ́ta tó ti di ìwọ fún ọwọ́ afẹ́ ọ̀fẹ́ bá sọ́lẹ̀ tọ̀ ọ̀fẹ́ sọ́lẹ̀ tọ̀ fún lérò yìí pé tó bá ti fẹ́ tó sì kọ́ lẹ̀ ó ti tẹ̀tọ́ fọ́kọ rẹ̀ rárá o ìgbà tó mi nìkan tọkọ rẹ̀ ti kọ́ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tọ́lọ́ ọlọ́kọ̀ mi títọ́ padà wá bá Nabi sallallahu alaihi wasallam tó ṣàfihàn yín pé kò tún fẹ́ padà sọ́dọ̀ ọkọ̀ àárọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ wọn ni rárá o ó dìgbà tí ọkọ rẹ̀ yìí tó bá tó oyin rẹ̀ wò tí wọn náà sì tó oyin rẹ̀ wò eléyìí tó túmọ̀ sí pé ẹni tó bá fi lè bá wọn fẹ́ ìyàwó tó ti kọ́ lẹ̀ ní kíkọ́ mẹ́ta nítorí kó lè bá a sọ́dẹ̀ tọ̀ fọ́kọ rẹ̀ àkọ́kọ́ Ọlọ́run bá là á náà rẹ̀ Ọlọ́run sẹ́bi lé lórí ká sọ́ra fún ojú rẹ̀ ọ̀fọ́ tó fi fọ́yàwó tó fi kọ̀yàwó rẹ̀ lẹ́lẹ́mẹ̀ta nígbà tó ti kọ́ lè ti bọ́ ọmọ Ọlọ́run bí ọlọ́lọ́kọ̀ mi wọ́n tún máa gbé tiwọn náà sáà bí ọgọ́rùn ọdún bí ogójì ọdún nígbà tí tiwọn náà bá ti pa ọkọ̀ náà kọ́ra wọn lẹ̀ wọ́n wá sísè wá fẹ́ bó bá wù ọ́ ọmọ pé tiẹ̀ kọ́ ìyàwó tó ti ṣe 40 years síbi kan tí wọ́n ń padà bọ̀ o tún wá tún ríyàwó lẹ́yìn ìjẹun sí jẹ́ bẹ́ẹ̀ o. bákan náà èèwọ̀ ni fẹ́ni tó ti gbé ihram ẹni tó ti gbé ihram èèwọ̀ ni kó so igi o wọn gbọ́dọ̀ so igi fún òun náà gbọ́dọ̀ so igi fún yàn kó tí a gbọ́dọ̀ gómìnà sọ̀rọ̀ ọ̀fẹ́ rárá ẹni tó ti gbé ihram kò gbọ́dọ̀ fẹ́ yàwó lásìkò náà tó tábà wá fẹ́ yàwó jàmà
ìyàwó tá a fẹ́ kí ló lè mú wa gbà àfẹ́ ma kí ló lè mú wa gbé máa lọ lẹ́yìn àwọn olùmọ̀wá ni àwọn kankan bẹ tó jáde kù tá a bá ba aláàrọ̀ obìnrin tá a fẹ́ alẹ́ tó torí rẹ̀ sọ fún kọ́ máa lọ nínú rẹ̀ ní alọ́ọ̀s ẹ̀tẹ̀ kọ́nà sàmù wa tó bá fẹ́ àwùjọ bá pé ẹ̀tẹ̀ ń dà láàmú adẹ́tẹ̀ kò sí tó burú nínú òfin ṣẹ̀ríà kó ní kọ́ máa lọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ìwọ ọkọ náà tí àwọn bá bọ̀ ọ̀ká dẹ́tẹ̀ ní ọ ọtọ́kùn náà sá kàtúnyìn kákíkàlùkù ọmọ lọ lọ́ọ̀rẹ̀ bákan náà sẹ́mọ̀kẹ́ni parọ́ fúnra ẹ̀kẹ́ tó bẹ́ẹ̀ wulẹ̀ nígbà tí ẹ bẹ́ẹ̀ wulẹ̀ gbogbo àṣírí bá tú tó bá di pé àwọn funfun ní láyà funfun bíi gbogbo ẹ̀kẹ́ ń wú gbogbo ọ̀run wú ẹ̀wọ́ lè léyìn lẹ́rí. no wọ́n bá ti lu apc ní ma apc báwo apc wò lẹ́nu ló bá wọn. ọwọ́ àpá adẹ́tẹ̀ ní bàbá yẹn adẹ́tẹ̀ ní màmá yẹn adẹ́tẹ̀ kálukú ọmọ lọ́lọ́rẹ̀ bákan náà àlejò dáa nínú rẹ̀ náà ní àwọn aká kéèyàn já káwọ́ akásẹ̀ gbogbo ọmọ akájiri eléyìí náà nínú òfin ṣẹ̀ríà ọtọ́ ká ti torí rẹ̀ sáfúnra wa bẹ́ẹ̀ náà ní alùpùpù kéèyàn jẹ́ pé èèyàn ń sínwín orí ìlú pé irú eléyìí náà kálukú ọmọ lọ́lọ́ rẹ̀ ni bákan náà àwọn abẹ́ ẹni táwọn abẹ́ bá ń bájà ó jẹ́ pé ọkùnrin ni ṣùgbọ́n abẹ́ rẹ̀ ó ti gé dànù wọ́n á ní láàrin kọ́fẹ́yàwó eléyìí ìyàwó lè sá àtúnwọ́ká ká gbó sinmi díẹ̀ bákan náà wọ́n ṣẹlẹ̀ wípé ọkùnrin yẹn ó tutù kò lè bóbìnrin lò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n mú rẹ̀ wá fún Umar ibn Khattab radiyallahu anhu ó ní á lọ wọn lára fọ́dún kan ìní ó sì tí wọ́n fi máa wò ó bọ́ bá báyàwó sí láàrin ọdún kan alhamdulillah tí bàbá bá sí àjẹpá tí wọ́n ká kọ́ ọ̀nà lọ́wọ́ rẹ̀. gẹ́gẹ́ bí ṣe sọ wípé nìkan fẹ́yàwó gbàtà fẹ́yàwó ìyàwó bá bá pé wọ́n ti tẹ̀ lọ́dà wọ́n ti fẹ́ pọn rẹ̀ dànù ìyàwó bá fẹjọ́ sùn wọ́n tún wọn káyì lórí ìdílé gbogbo eléyìí kò mójútó gbàtọ́ wọn ti dàgbà kọ́ fẹ́fẹ́ àpò kí ìsara fún ọgbádùn tí ọba ní kọ́ ọgbádùn ìgbà náà lọ sẹ̀sẹ̀ lọ tí ọba ní ọ̀dásí bá dúró túnú jẹ́jẹ́jẹ́jẹ́ ló ti lọ tẹ́lẹ̀ tẹ́nìkan ọ̀mà eléyìí ẹ̀rọ sì jẹ́ bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà tó jẹ́ pé àwọn bá wọn jà àwọn abẹ́ wọn bẹ nínú àwọn obìnrin tó ti kó wọn burúkú lábẹ́ rẹ̀ ọmọ àrùn tó wọn gbalé irú eléyìí alábẹ́ òfin ṣẹ̀ríà wọn lè ti torí rẹ̀ lé obìnrin o bákan náà bẹ́ẹ̀ náà obìnrin àwọn tó ti gbé ara kan ó lè wù láàrin abẹ́ wọn tó jíjẹ kọkùnrin ọ̀rọ̀ náà bá wọ̀ irú àwọn eléyìí alábẹ́ òfin ṣẹ̀ríà ọkùnrin lè ti torí rẹ̀ kọ́ máa lọ. tòṣùmọ́ sọ pé láyè sí oríṣiríṣi ìwádìí ni wọ́n ti ṣe mẹ́díkálì lọ́nà tó fi jẹ́ kí wọ́n lè ṣiṣẹ́ abẹ fún lójú abẹ́ yẹn tí wọ́n po ẹran tó díbẹ̀ kó ẹlòmíì sì wà lẹ́gbẹ̀ẹ́ eegun ni ó wù bẹ́ẹ̀ tí eegun bá wù bẹ́ẹ̀ wàhálà ńlá ni o kọ́nà dákọ̀ sànù wa pẹ̀lú ìjẹ́ ó ti ṣe jẹ́ mẹ́ o. ìyàwó tí wàá délé àti fẹ́ ìyàwó tán gbàtí ìyàwó délé àdìgí ìyàwó máa bọ̀ ìyàwó ni wọ́n ronú sí i wọ́n ti so igi wá kó wa agbọ̀bẹ́ ló ní àwọn wa wọ́n ní òkú díẹ̀ ìyàwó ni mo nídìí láti sinmi jọ́ méjì náà sinmi sẹ́wò lẹ́sìn àwọn olùmọ̀ọ́nì kò burú tó bá yẹ pé ìjọ kan àbí ìjọ méjì tí ó bá wá lẹ́yìn ìjọ kan àbí ìjọ méjì obìnrin ọ̀lẹ́tọ̀ kọ́kọ́ nákọ̀wọ̀ lè lórí ìgbà yẹn. yẹn pé tá a bá ti rí pé a fi ọmọ fún a fi lọ́kọ ẹjọ́ gbàgbó lọ ẹjọ́ gbàgbé ọkọ rẹ̀ lọ. bákan náà wọ́n ní tó bá jẹ́ pé ìyàwó tá a fẹ́ kìí ṣẹrú ọmọlúwàbí kò sí tó burú nínú kọjá pé obìnrin yẹn wọ́n gbé wálé ọkọ rẹ̀ lọ́sàn-án àbí wọ́n gbé wá lálẹ́ gbogbo ìgbà tí wọ́n bá sì wá ó ti mú nítorí pé ọmọlúwàbí àmọ́ tó bá gbé ẹrú lẹ̀ bá fẹ́ alẹ́ nìkan ni wọ́n lè gbé wálé ọkọ rẹ̀ wọ́n gbọ́dọ̀ gbé wá lọ́sàn-án nítorí pé ẹrú kọ́ ló lákòókò ara rẹ̀ ọ̀gá rẹ̀ ló lákòókò rẹ̀ ọ̀gá lè yọ̀dá rẹ̀ kọ́ máa lọlé ọkọ lálẹ́ ṣùgbọ́n lọ́sàn-án bá dé pé lẹ́gbẹ̀ẹ́ gbé lọlé ọkọ ẹ bá àǹfààní ọ̀gá rẹ̀ tí ń lò fún kọ́ máa fi fọṣọ kọ́ máa ṣe gbogbo àwọn sẹ́tí bá ń bá ṣe lé ẹ bàjẹ́. tọ́ ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tí àwọn ti wọlé yín kí ẹ mú travel sẹ́yìn kí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n á fẹ́ yàwó tán gbà náà ló ló fẹ́ lọ ìrìn àjò
lẹ́kọ̀ọ́ nígbà wọn fẹ́ lọ lo ìkílẹ̀ pé ọ̀nì mú kọ́lọ̀ máa ń ṣe ní àlùbọ́sà mú tó nígbà tí wọ́n bá lọ sọ̀rọ̀ wọ́n lọ abẹ́ ti jọ́ mélòó ń bẹ̀ tọ́ kò sí tó burú kí àwọn tẹ̀lé ọ lópin ìgbà tó bá jẹ́ pé ìrìn àjò tẹ fẹ́ nìyẹn òkun fẹ́ wù àmọ́ tó bá jẹ́ pé ìrìn àjò tó léwu ni bí àwọn ọ̀rọ̀ àdúgbò rẹ̀ ní ìjọ ọ̀lọ́ǹtẹ̀ ẹja tó kù lù wáyé tọ́ lẹ́yìn eléyìí ọ̀tọ̀ wípé kí ọkùnrin ìyàwó ti wọlé ìyàwó á ṣe nǹkan oṣù àbí ẹ̀jẹ̀ bímọ nínú òfin ṣẹ̀ríà ọ̀tọ̀ sí ọkùnrin ó tú láti ìyàwó rẹ̀ kọ́wẹ̀ nínú àwọn ọ̀gá ìyàwó ti délé rẹ̀ nísì wàá máa kíyèsí tó bá ti parí nǹkan oṣù wàá tú láti ẹ̀ by force wípé kọ́wẹ̀ tó bá ti parí nǹkan oṣù ìyàwó bímọ wàá fọ́ọ̀sì ẹ̀ láti wẹ̀ lópin ìgbà tóbi nìyẹn bá jẹ́ mùsùlùmí lópin ìgbà tí ìyàwó rẹ̀ bá jẹ́ kíni tó bá jẹ́ mùsùlùmí ọ̀ràn yẹn kọ́ wẹ̀ torí kíni nítorí ẹ̀tọ́ rẹ̀ tọ́nà ń gbà fún kíkọ́ máa bá lò kọ́ gbà kíkọ́ bá lò nígbà tí ń sìn kóòsù ẹ sì máa pẹ́ tí ń sìn kóòsù tí ò tí wẹ̀ kò tí ì parí kóòsù. فلا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله حتى يطهرن تجئوا في داء فإذا تطهرن تراوي ó ìgbà tó bá tó wẹ̀kẹ́ tó lè súnmọ́ wọn ọkọ̀ ayé kóòsù kọ̀ wẹ̀ kò tí ì parí kóòsù torí lè wà fọ́ọ̀sì ẹ̀ kó nílò wẹ̀ nígbà wẹ̀ tó o bá pẹ́ kutu lọ wà kàmù nítorí ẹ̀tọ́ rẹ̀ eléyìí bẹ́ẹ̀ ní tọ́ ẹ̀ kó mójútó kìsì kọ́ máa tẹ́ra rẹ̀ jẹ́ òní àgbà tó ti sè kó sùnmọ́ kò burú sáà ti súnmọ́ bí ọlọ́wẹ̀ tó bá yẹ pé wà lọ fẹ́ bàkàtà bí akọ́ Nasraniya lọ fẹ́ àbí Yahudiya àwọn eléyẹn ó tu láti àwọn náà tó bá parí ìkóso ọgbọ́dọ̀ wẹ̀ bákan náà tó bá bímọ ọgbọ́dọ̀ wẹ̀ lẹ́yìn ìgbà tẹ́tẹ̀ bá dá nítorí kó lè bá aláǹfààní àti ìsúnmọ́ yé ṣe torí tiẹ̀ o torí kò sí wẹ̀ tí kébèrè lè wẹ̀ tí ọ̀fọ̀ mọ́ nígbà tí èyí ṣe mùsùlùmí àmọ́ torí tiẹ̀ kọ́ ọmọ bàbá jẹ́ kọ́ ń bá ẹni tí ọ̀mọ́ á lò. ìyàwó rẹ̀ fẹ́ wẹ̀ ọfẹ́ wẹ̀ kó ń bímọ àbọ̀fẹ́ wẹ̀ gbé járábà ti tán ọwọ́ àbùkátà omi tí ó fi wẹ̀ kò sí kò sì lè dá pami wọ́lọ́ lọ́ba kan wa torí máa ń láyé fún olùwádìí orí lábẹ́ yìí fàfihàn ìlú wúwà ẹ̀ ọlọ́run ọlọ́ oṣù kápò gbé bọ́kẹ́ ọlọ́ba pami wájú òfin wẹ̀ omi ò sínú kẹ̀kẹ́ àmọ́ àwọn mẹ́rùwá gàrúwá wọ́n wà tí wọ́n tómi ọlọ́run ọlọ́wọ́ kọ̀ọ̀kọ̀ bá kò òfin ra omi fún tí ó fi wẹ̀ torí ẹ̀tọ́ rẹ̀ ní títí wọn náà lọ fẹ́ bá lò torí ẹ̀tọ́ rẹ̀ títí àná bàbá mú ìyàwó rẹ̀ ńkọ́ ìyàwó rẹ̀ jẹ́ mùsùlùmí ó sì ti bàlágà ẹ bá ara yín lò jáná bá mú ó tu láti rẹ̀ kọ́ wẹ̀ nítorí pé tí ọ̀gá wẹ̀ òní láǹfààní àti ṣèkéyìn òní láǹfààní àti kéyìn sẹ́yìn sì máa kí èsì lẹ́yìn bàbá òkú ọwẹ́ bàbá òkú ọmọ wẹ̀ lọ́mọ ọ̀ràn ẹ̀ lórí rẹ̀ tọ́ba wá ṣẹlẹ̀ ike obìnrin tó fẹ́ bàkàtà bíà ni ẹ bá ara yín lò sáàtù sọ fún rẹ̀ náà tó kọ́wẹ̀ báwo sí yóò kírun kò ní kírun ẹnìkan á ní kó lè ba àlàǹfààní àti lè jẹ́ kó lè bá a lò pọ̀ kò burú jàǹdàbà ara rẹ̀ kó kọ́ ọ má ba a lò pọ̀ jàǹdàbà náà lò náà bàkàtà bíà o jàǹdàbà náà lò náà kò sí wàhálà tọ́ ìyàwó wa dọ̀tí asọ́dọ̀tí gbogbo onídọ̀tí gbogbo ẹ̀rùn èyí tó náà kó sọ̀bọ̀lọ̀ wọ́n ní sí ọtọ́ kọ́kọ́ pálásẹ̀ lọ́rẹ́ fẹ́ràn rẹ̀ ìwé ẹsẹ̀ wẹ̀ tó sùn àrùn báyìí gbogbo ẹ̀wù dọ̀tí wọ́n ní ọ̀rọ̀ oríṣi méjì lọ́wọ́ àlọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn akẹ́kọ̀ọ́ dáadáa wọ́n ní dáadáa wọ́n ní kílọ̀fà wọ́n ní torí kítọ̀ bá ń bá a lò tí gbogbo ara rẹ̀ bá ń rùn tára dọ̀tí tí ìkànnà níbi ti wèrè kò ní jẹ́ kó wù ọ́ àwọn kan ní gbogbo eléyìí òkú kéèyàn ọmọ bòbí ń lò torí ẹ̀ bá wù kọ́ wẹ̀ tó bá wù kọ́ máa wẹ̀ lọ́wọ́. tọ́ bákan náà wọ́n ní tí wọn abẹ́rẹ́ bá wá wù tí wọn kún abẹ́ lọ́dà bíi gbó tí gbogbo ọ̀dọ́ táwọn èèyàn tó gbádùn máa wọ́n ní dandan ọ̀pá aláṣẹ kọ́ fada
ọ̀pá láti kọ́ fàdánù nítorí pé ẹ̀yin ti mà nínú òfin ṣẹ̀ríà wípé irun abẹ́ gbọ́dọ̀ pẹ́ láàrin èèyàn tí o fi máa fàdánù nínú òfin ṣẹ̀ríà kójókójó ọjọ́ lọ nígbà tí irun abẹ́ bá ti kún kọ́ fàdánù. so tọ́ba ti wá di kó ó pàkó jù ó ti fẹ́ máa jọ tẹ̀lé tí ọ̀gbádùn ó tùlàsì rẹ̀ tùlàsì lọ́pàá kìíní dáńjọ́ tọ́ ó sì tọ́ nínú òfin ṣẹ̀ríà kọ̀ọ̀kọ̀ fún ìyàwó rẹ̀ láti máa jẹjẹ kújẹ tí máa jẹ nùrùn bí a máa jẹ àlùbọ́sà a máa jẹ irú tútù a máa jẹ ìwádìí àlùbọ́sà ayò àbí kí ìwádìí pé wọ́n máa mú sìgá àwùjọ ìbílẹ̀ tẹ̀wọ̀n káwọn òbí mi dájú lọ́wọ́ kánná sí sìgá ní ojú ọ̀pọ̀ lójú ọ̀pọ̀ máa ràn wọ́n. àtàwọn kúrò lọ tẹ́yìn bá jókòó tiẹ̀ tí mo sìgá nu mọ́tò ntb ńlọrọrin lásán tẹ́ gbádùn ẹni tá a máa bá pé njojúmọ́ ń kọ́ tá a máa sọ̀rọ̀ tí wọ́n á jókòó tí kò fẹ́ dá sọ̀rọ̀ èyí máa gbẹ́nu sọ̀rọ̀ pé dáhùn kí lọ sọ sẹ́wọ̀n pé lẹ́yìn òní bá a torí di eléyìí wọ́n ní gbogbo nǹkan tí ó bá ti mú obìnrin ọmọ àrùn ọ̀ràn ẹ̀ ní kékeré kọ̀ fún láti ṣe tọ́ obìnrin mutí ìyọ́ ti lọ fẹ́ sọ́tọ́ pé ká pọ̀ fún kọ́mọ̀ mutí wọ́n lè bẹ́ẹ̀ torí bí ọtí mímu kò ní jẹ́ kọ́ gbádùn rẹ̀ bọ́n bá gbá lò yàtọ̀ sílẹ̀ kò ní láǹfààní àti sílọ̀. ṣé wọ́n á tọ́ sọ́kọ o ti fẹ́ yàwó báyìí wọ sọ́tọ́ kọ̀ fún kọ́kọ́ má jáde ní. báyìí kò sí tó burú kò sí tó burú bí kíkọ́ ọkọ̀ fún ìyàwó rẹ̀ láti jáde. àyàfi tó bá ṣe pé tó fẹ́ lọ sí yẹn kò sí tàbí ṣùgbọ́n àkọ́kọ́ jáde. ìgbà tí o bá ti jáde ọgbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ gbogbo ìgbà tó tóbi ní ọba jáde ọgbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ tí gbogbo ìgbà lọ́mọ máa gbà yọ̀ǹda bẹ́ẹ̀ gbogbo ìgbà lọ́mọ máa gbà yọ̀ǹda kò sí excuse nítorí pé ìyàwó ọkọ rẹ̀ torí di eléyìí ní mọ́sálásí Ànábì sallallahu alayhi wa sallam wa la tamna'u ima Allahi masajid Allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ máa ń kọ̀ fáwọn obìnrin láti lọ kírun ní mọ́sálásí Ọlọ́run ṣùgbọ́n lọ́dọ̀ kí ilé wọn kọ́ olóore jù. tọ́ eléyìí túmọ̀ sí pé yọ́gbà yọ̀ǹda gẹ́gẹ́ bá ti fi ti ṣe sọ pọ́nbélé ìzẹsítẹ́ẹ̀dẹ́rẹ́ ti lọ tóbi bá tọrọ yọ̀ǹda. tó bá yẹ kí yọ́gbà yọ̀ǹda kó tó lọ mọ́sálásí sọ́jà ni wọ́n wà lọ tí ò ní gbà yọ̀ǹda. ọgbọ́dọ̀ gbà yọ̀ǹda lọ́dọ̀ kọ́ wàhálà bàbá alágbádá ti pọ̀ jù bẹ́ẹ̀ òfin ọlọ́ọ̀nà kọ́ ọgbọ́dọ̀ gbà yọ̀ǹda. eléyìí jẹ́ jíjí jáde obìnrin nílé ọkọ rẹ̀ tí ó bá jáde gbọ́dọ̀ gbà yọ̀ǹda kódà kó sì gbọ́dọ̀ bàbá rẹ̀ nílọ kódà kó sì gbọ́dọ̀ ìyá rẹ̀ nílọ. olùtọ́ ẹrú tí ó gbé mẹ́lọ́dọ̀ bàbá mi ìgbé ọmọdé rẹ̀ àwọn gbà yọ̀ǹda rẹ̀ wà á gbà yọ̀ǹda. tọkọ rẹ̀ bá ti kọ́ ọmọ lọ olùtọ́ ẹrú tó gbọ́dọ̀ lọ àbí tó bá fẹ́ sórí ikú. torí pé Ànábì sallallahu alaihi wa sallam nínú àdé tọ́lọ́kọ ní àlùjánnà náà nínú obìnrin kó la àlùjánnà nínú obìnrin ṣùgbọ́n ìwọ náà sọ̀rọ̀ rẹ̀ kò sínú kọ́ ọjọ́ kọ́tọ́ dáa kọ́ wa kọ̀ fún ìyàwó rẹ̀ láti lọ bòbí rẹ̀ tó bá fẹ́ lọ kò sínú kọ́ ọjọ́ kọ́tọ́ dáa kọ́ ọkọ̀ fún ìyàwó rẹ̀ láti bẹ ìyá rẹ̀ o nígbà tó bá fẹ́ bẹ ìyá rẹ̀ o nítorí pé ìwòlá lọ́kọ àwa dọ̀tá bàbá àtìyá ìwòlá lọ́kọ tá àwa dọ̀tá gbogbo ẹni tó ti sí fámìlì ẹ̀ ṣèwọ́n náà ti kọ́ lásìkò ṣe mu'ashara ìyàwó rẹ̀ bí ma'ruf kọ́ ọmọ bá lù lọ́nà tó dáa kò sí nínú ìbánilò lọ́nà tó dáa kájí kúrò ọmọ mọ òbí rẹ̀ máa ń torí kó ti lọ́kọ. bákan náà tó bá jẹ́ pé ìyàwó tọrọ pọ̀ lọ mọ́sálásí àníkọ̀ tó kọ̀ọ̀kọ̀ fún tó bá ti gbà yọ̀ǹda bàkàtà bí àlọ́ wá fẹ́ ó lò lọ sọ́ọ̀sì àbọ̀ lọ sí náà bọ́ọ̀kù tó o lè kọ̀ fún láti má lọ wọ́n yóò kó burúkú ọkọ̀ fún. eléyìí ó fi hàn pé bàkàtà bí àrẹ náà lọ́wọ́ kọ́mọ kọ́ nílé bàkàtà bí àlọ́wọ́ kọ́mọ sápẹ́ nílé ọtọ́ pípọ̀ kọ̀ fún pípọ́ má lọ sọ́ọ̀sì kọ́ má lọ sí náà bọ́ọ̀kù àmọ́ ò lè kọ̀ fún pípọ́ sápẹ́ nílé ó lè kọ̀ fún pípọ́ kọ́ ní ògbó yàrá yín ojú ìlú ọ̀fọ́ kò tó fẹ́ tó eléyìí túmọ̀ sí wípé nítorí ọ̀gá lè ṣe ni pé kó ní kọ́ máa lọ ó ní kọ́ sáwọ́ bíbélì rẹ̀ nínú bíbélì
wọ́n ní wọ́n gbọ́dọ̀ dé sínábọ́ọ̀mù wọ́n gbọ́dọ̀ dé ṣọ́ọ̀ṣì tó ọ̀rọ̀ bíbélì látẹ̀lé àbíjẹ́ tó yé nítorí pé inú bíbélì wọ́n gbọ́dọ̀ débẹ̀ ilé ìwé gbogbo ti máa sápẹ́ tó gánà lọ sí lọ tọ́ àmọ́ kò tọ́ ọkọ̀ fún mùsùlùmí láti lọ mọ́sálásí o sẹ́wọ̀n káwọn obìnrin wà tó yẹ kí ìtìnẹ́tì ni wọ́n ti gbọ́ pé yẹ ẹ̀sẹ̀ gbọ́dọ̀ kọ̀ fáwọn táwọn bá tọrọ yọ̀ǹda lọ́wọ́ àtọrọ ní babalágbádá wọn fẹ́ lọ mọ́sálásí wọ́n lọ láti wá yẹ ẹ̀sìn fẹ́ lọ bò tó bá tún di áfù wà á tún lọ magre náà wà á lọ iṣẹ́ wà á lọ. ẹ̀mọ́tòtò anábì ní ìtẹ̀bá kílẹ̀ anábì ní ẹ̀gbọ́dọ̀ kọ̀ fún àná. kọ́dà gan ó lè fi mọ́sálásí tòsí lélẹ̀ wọ́n ní tó ṣẹlẹ̀ lónìí ni pé oríta náírà fẹ́ lọ kí n lọ látàrí ọmọdé kọ́lọ́ ọmọ sòtò ní pé wọ́n fẹ́ sọ lẹ́nu ó gbọ́dọ̀ kọ́ fún bẹ́ẹ̀ lànà lè sọ. ọ̀rọ̀ kan wá wà ìtàn obìnrin máa ń sọ gbogbo gbà kékeré sọ ara yẹn ìyẹn obìnrin kò sì sẹ́ kọ́kọ́ rẹ̀ ìsọ̀rọ̀ yẹn kó luka fún ìsọ̀rọ̀ yẹn kó bá kọ́ sọ ìsọ̀rọ̀ yẹn kó bá gbálẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ oríṣi kan lè jẹ́ nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ọ̀rọ̀ oríṣi kejì oníkọ́ra yẹn kó sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn kó bá gbálẹ̀ ọ̀rọ̀ yẹn kó bá kọ́ sọ ọ̀rọ̀ yẹn kó bá mójútó lé ẹ̀rí rẹ̀ wọ́n ní bẹ nínú ìjà tó ṣẹlẹ̀ láàrin Fátímà ọmọ Ànábì sallallahu alaihi wa sallam àtọkọ rẹ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu nípa pé Fátímà ní sẹ́yìn ti tọ́jú fóònù Ànábì sallallahu alaihi wasallam bá ń parí ìjà lórí pé ìwọ Fátímà gbogbo sẹ́yìn lè yọ ọkọ mójútó ìwọ Ali gbogbo sẹ́yìn tó jẹ mójútó ìwọ mójútó. ó sì ní ká Ànábì sọ kọ́mù gbọ́mọdọ̀ Ànábì ní ọ̀bọ̀ gbọ́mọdọ̀ tẹ̀lé ìtumọ̀ sí wípé kò sí tó burú nínú kọ́ ọkọ̀ rẹ̀ ṣiṣẹ́ kọ́dà gan olùmọ̀lú ẹ̀rí láti sọ kọ́ra yẹn wọ́n ní yàtọ̀ sílẹ̀ yẹn tí bá Ànábì sallallahu alaihi wasallam máa ń pa ìṣẹ́ aláṣẹ lọ́mú kí báyìí wà lóye tí ó sì lọ́mú wa wọ́n pa aláṣẹ kọ́ lọ́mọ bẹ̀ wá wọ́n sì kọ́ pọ́n kó tó mu wá ó sì ṣe gbogbo ẹ̀ tí bá ṣe nìyẹn sòsì bí ìyàwó sì làwọn náà irú ìyàwó ni wọ́n fẹ́ yẹ ọkàn sún kalẹ̀ ọ̀n jẹun ó tóbi pọ̀pọ̀ àkọ́kọ́ ọ̀ ẹ̀ ṣiṣẹ́ kọ́kọ́ tó ilé ìjọba àkọ́kọ́ ọ̀rọ̀ oríṣi kejì wọ́n ní rárá ọ̀fẹ́ ìyàwó tó kó lè bá ọmọ gbádùn rẹ̀ kò sí sínú gbígbádùn rẹ̀ ibi kọ́ ọmọ bọ̀ gbálẹ̀ kò sínú gbígbádùn rẹ̀ kọ́ ọmọ bọ̀ lọ́sọ kò sínú gbígbádùn rẹ̀ kọ́ ọmọ bọ̀ rúkà kò sínú gbígbádùn rẹ̀ kọ́ ọmọ bọ̀ fọṣọ. ọkà tó kù kalẹ̀ lásán náà ni wọ́n ní kọ́ ọmọ owó jẹ wá fún tó ti kó jẹ wá sísè tó bá ti tutù tó lọ́ọ́ lọ́ fẹ́ jẹ́ kọ́ ọmọ bó ti gbé kaná. wọ́n ní torí pé maslaha tó wà nínú afẹ́rẹ́ ó ní í ṣe pẹ̀lú bára ẹni lò pọ̀ ní faqat. láàkín àwọn náà sọ pé ìtọ́ da àdúrà ní kóbìnrin náà bá ṣiṣẹ́ o torí kọ́ bá lóṣù ọkọ o. sọ̀sù mẹ́ta afárá máa ní pé ìtọ́ da àdúrà kọ́ bá ṣiṣẹ́ èso ara yẹn. torí tí o bá jẹ́ bẹ́ẹ̀ wà lóṣù ọkọ wà gbá fáwọ̀ ojú rẹ̀ ọ̀ dà. tọ́ba tí wàá fẹ́ yàwó tán ọ̀dọ̀ wa o ibi tí wọn bá ti ní kọ́ bá lò kó ti bá lò ọ̀gbọ̀dọ̀ gómìnà lò gba ibi tí gbẹ̀ ń gbà jáde o ọlọ́run bá ṣe lé wọ o ọwọ́ nínú àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa sallam inna Allah la yastahyi min al-haqq la ta'tu an-nisaa fi a'jazihim ọlọ́run bá ti dúró láti sọ òdodo ẹ gbọ́dọ̀ gómìnà lò gba ibi tí gbẹ̀ ń gbà jáde o ẹ ṣọ́ra o lọ́dọ̀ àwọn ìyàwó tí máa ń wò pé tí yàrá bá gómìn ló gbà bẹ̀ ọmọ orí bá bàtà eléyìí ló sọ òdodo tó ṣùgbọ́n náà bá ṣe ní ìwọ̀ ibi kíkẹ́ gómìn ló gbà bí tí kẹ́ gbà jáde tá lọ́mù kò burú kọ́ báyàwó rẹ̀ lò gbàgbé tó náà bá ní kọ́ bá lò wọ́n á dé pé ẹgbẹ́ bẹ̀rẹ̀ lọ gbà wọlé àmọ́ ọ̀gbọ́dọ̀ ká bẹ́ẹ̀ rẹ̀ kọ́ bí tí kẹ́ gbà jáde. ó wá ní àdìsí mi Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní la yanzuru Allahu ila rajulin jama'a imra'atan fi duburiha ọlọ́wọ́ ní gbogbo ẹni tó jẹ́ ike ọgbọ́bìnrin kan lò gba ìdí rẹ̀ ibi tí kẹ́ gbà jáde ká sọ̀rọ̀ afọ gbogbo tí ọ̀dà o ká jìnà sí o kò sí tó burú nínú òfin Ọlọ́run nígbà ẹ̀fẹ́ bí ma gbàtọ̀ báyàwó rẹ̀ lò tó kú dẹ̀dẹ̀ kí ọ̀dà kí màá ní ọ̀dà jáde lára rẹ̀ kò burú
tẹ́mi ní bá jọ kù wọ́n àti ìyàwó rẹ̀ kọ́ dà síta. ṣùgbọ́n kọ́ ọmọ gẹ́gẹ́ bí wọ́n nínú hadith Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní ṣùgbọ́n tọ́mọ bá ti lè jáde kò sí àyè fún láti kọ́ pé wọ́n lọ́lọ́mọ. àdáadáa ni bẹ́ẹ̀ kínkínní kan lọ́kàn kan bẹ̀ kínkínní tọ́kàn bẹ̀ náà ti tó. tó eléyìí túmọ̀ sí pé àníìdí ká máa lọ sí family planning ká máa lọ mọ̀kúmu ká máa lọ kábẹ́rẹ́ kó máa di irin-kiri kan mọ́ alápá àbí kó fi irin kan di obìnrin ní àpò bí àwọn òbí lẹ́ẹ̀. èyí tí máa bí oríṣiríṣi àrùn fún wa àkọ́kọ́ ni pé yóò kọ́ dá méjì kan sùn wa nǹkan sùn ní wá má àsìkò tó kìnnìún bá fẹ́ bí ma sí yóò wá máa wá pé kí nǹkan sùn ọ wá gbogbo nǹkan dàrú fún kódà máa fa sábà bí kórè ẹ̀rọ náà dàrú. ìgbà míì gan ìgbà tó ti lo òògùn kí nǹkan sùn ọmọ wà má ẹ̀rí pé ẹ̀jẹ̀ ọkàn máa kàn necessary tí ò nídìí. àsìkò tó ń ṣe sọ́nà lójú kòkòrò wọ́n ti family planning ètò sọ́mọ bíbí àbúrò ètò sọ́mọ bíbí pé kí ni tọ́lọ̀ bá fẹ́ mọ́ wá lónìí wá tí ọ̀gá ni wá kò ní wá. àsìkò tó ń sọ́nà lójú kòkòrò yẹn wọ́n ò ní sọ àbúrò tó wà mẹ́. àsìkò tó bá kọ̀ bẹ̀rẹ̀ sí nílùú tó bá yíwọ́ wọ́n á sọ pé ayélujára fi gbogbo ẹnu sọ̀rọ̀ náà ní tẹ́lẹ̀ náà oníbàdí fẹ́ oníbàdí fẹ́ kí ló ní tẹ̀ sọ fáwọn èèyàn láti pè é. ẹ má lọ bẹ̀ ọ́ àkóbá ni o ẹ má dé bẹ̀ ọ́ àkóbá ni wọ́n lẹ́nìkan bí ma ẹnìkan bẹ́ẹ̀ wọ́n lẹ́nìkan bí ma sọ́tọ̀ ìjọ kejì síjọ́ tó bí ma kó ti lọ padà láti lọ gba abẹ́rẹ́ family planning rẹ̀ àbí kó wọ́n ṣe kí wọ́n máa ṣe kó lẹ́yìn ọdún méjì kó tó lè kó bí ma kó fi máa retí lẹ́yìn ọdún méjì lọ́wọ́ tó lóyún mi. bàbá ìyá ń kájú pọ̀ ẹbí ma kò tí ì jíjọ́ méjì lọ ẹtú fẹ́ kó bá ẹ̀jẹ̀ bí ma ti ń jáde. ká sọ̀rọ̀ àwọn eléyìí lẹ́nu èyí táwọn òyìnbó gbé wa àwọn òyìnbó ìlú òlù tiwọn ẹ mọ̀ pé àwọn olóyìnbó wà tó ṣe pé tó gómìnà bá ṣe bí ma ṣe ní ọgbẹ́ sí nítorí báwọn náà tán ni wọn ò bí mama ńgbà tọkùnrin ti ń fọkùnrin wọn ò sì bí ma obìnrin fi obìnrin báwọn ò sì bí ma. torí ẹ o bẹ ní ọjọ́ tẹsí Islam tún wá nígbà tó bá fẹ́ báyàwó rẹ lò kó ti dáadáa síwájú dáadáa tó sì ti síwájú yẹn kó dárúkọ lọ. bisimilah allahumma inni a'udhu bika allahumma jannibna ash-shaytan wa jannib ash-shaytana ma razaqtana bisimilah allahumma jannibna ash-shaytan وجنب الشيطان ما رزقتنا ilé ìjẹ ọkùnrin yóò ṣàdúrà báyìí ìdí táwọn máa fi akátá fìtì nìyẹn táwọn máa fi yọ ọmọ burúkú nítorí pé dọ́tẹ́ sòwò rẹ̀ wà àti yá rẹ̀ dárúkọ náà ọkàn rí gbà obìnrin onáṣẹ́ kọ́kùnrin ní kàlùrà yìí ọmọ sì jáde òye akátá fìtì ẹ̀ ń bá sọ̀rọ̀ náà sọ tiẹ̀ ẹni tí wọ́n bá mú ọ pé mú ta ni torí pé àṣẹ táyì ti fọwọ́ bà torí ní lọ́dọ̀ wa o eléyìí ìbẹ́nu àdúrà tí gbogbo yẹn ẹ̀kọ́ mọ̀ bisimilah allahumma jannibna ash-shaytan wa jannib ash-shaytana ma razaqtana kọ̀tọ́ nínú òfin ṣẹ̀ríà tó ti pa àpà ìyàwó méjì papọ̀ nínú ilé kan náà ìyàwó méjì la papọ̀ nínú ilé kan náà lórí wàhálà tí ó ṣẹlẹ̀ ẹ̀yin náà sì mà bí wàhálà ṣẹlẹ̀ àfi tẹ̀ máa tẹ̀ra yẹn jẹ ló yàrá kan yàrá kò sí tàbí sùnmọ́ pé wàhálà ọ̀rọ̀ ṣẹlẹ̀ náà torí ilé ìtọ́jà nínú òfin ṣẹlẹ̀ àyè pé ó lè jẹ́ ilé kan náà ṣùgbọ́n kálukú bẹ ní ìhà ọ̀tọ̀ọ̀tọ̀ kí kálukú tó rìn débi tí ẹnìkejì wà yọ gbẹ̀rẹ̀ kọjá tó ilé ìsìsẹ́ pẹ́rẹ́ àmọ́ tó bá lè jẹ́ pé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ nínú agboolé kan náà kò sì tó burú bẹ́ẹ̀. àmọ́ táwọn ìyàwó rẹ̀ bá gbà ọ́ kó fún ọ sí yàrá kọ̀ọ̀kan nínú ilé kan náà tó bá gbà kò sí tó burú bẹ́ẹ̀ o. bọ́ọ̀ a máa fi jèrè ọ̀rọ̀ lára wọn nígbà tó bá ti ń jà lójúmọ́ pé mo sì bí yín o mo bí yín kí n tó máa kó yín jọ léyìí pé ṣé ọ̀tẹ̀ yín lọ́rùn ẹ má wàá sọ mí lẹ́nu o torí kéèyàn tó sọ mí lẹ́nu sọ náà lẹ́sẹ̀ o tó eléyìí báyìí wọn náà máa fi jèrè ọ̀rọ̀ lára wọn ṣùgbọ́n nínú òfin ṣẹ̀ríà ìtọ́jà ìdíkókò wáyé nípa tó ọba tí kò bá bọ ọmọ sí mọ́nà sí palákàrà tọ́ba níyàwó méjì ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí rẹ̀ kó sí dọ́gba nínú bó ti ṣe máa pín ọjọ́ fún wa ọjọ́ kọ̀ọ̀kan àbíjọ́ méjì àbíjọ́ mẹ́ta àbọ̀sẹ̀ kọ̀ọ̀kan àbọ̀sù kọ̀ọ̀kan àbọ̀dún kọ̀ọ̀kan bó bá ṣe wọ̀
lọ́sàn-án kálukú ti gba bí iṣẹ́ rẹ̀ lọ. ṣùgbọ́n wọ́n ní òru ló síwájú ọ̀sán tẹ̀lé bẹ́ẹ̀ ni nínú òfin ṣẹ̀ríà òru ló síwájú ọ̀sán tẹ̀lé tí bá a mọ̀ bẹ́ẹ̀. nísìnyí ọjọ́ òun la wà lónìí ọjọ́ asabt a sì máa ń gbé òru asabt yìí ló ti kọ́kọ́ síwájú náà kó tó di pé ọjọ́ asabt dé. àwọn olùmọ́ni nínú tó mú àmọ́ bẹ́ẹ̀ òun náà ní kí sẹ́yìn bá fẹ́ ṣe al-i'tikaf ẹ̀ríkì láti òru ní oṣù wọlé tó bá lọ fẹ́ ṣe al-i'tikaf lónìí tòmí ti lọ àfi kó ṣe tọ́lá tó bá fẹ́ ṣe tọ́lá yẹn wàá wọ bí tó ti fẹ́ ṣe i'tikaf ní kíá kó tó di pé òun wọ̀ tó ràn ọ́ wọ̀ bọ́ ní mọ́ṣáláṣí eléyìí ló túmọ̀ sí pé òfin gbogbo ọ̀la ṣe kí ni òfin ṣe al-i'tikaf torí ẹ̀ òru ẹni pínpín ní í ṣe pẹ̀lú ṣùgbọ́n òru náà ó tún wá kó ọ̀sán mára eléyìí tó túmọ̀ sí pé ọ̀dọ̀ ìyàwó tó bá wà òru ló ti wà lọ́dọ̀ rẹ̀ òru ni tó bá ti di lóru òní lọ́dọ̀ ìyàwó mi mọ́ ọ àmọ́ lọ́sàn-án ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ òun náà ló lọ́sàn yẹn ṣùgbọ́n tó bá ní bùkátà kan lọ́dọ̀ ìyàwó mi bí kò fẹ́ fún lówó oúnjẹ bí kò fẹ́ wà láfíà rẹ̀ fẹ́ sáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lè lọ sọ́dọ̀ rẹ̀ àmọ́ má pẹ́ jù. Aisha radiyallahu anha ó ní tá Nabi sallallahu alaihi wasallam tó máa ń bẹ lọ́dọ̀ ẹlòmíì nínú àwọn ìyàwó wọn máa wá sọ́dọ̀. kọ́dà gbogbo eré wọn máa bó ṣe yàtọ̀ sí pé wọ́n ní bóòlù pọ̀. eléyìí túmọ̀ sí pé kò sí tó burú tó bá lọ sọ́dọ̀ ìyàwó mi lọ́jọ́ ẹlòmíì tẹ́lẹ̀ sọ̀rọ̀ owó ojú rẹ̀ ọkọ̀ ọ̀rá lẹ́ẹ̀kẹ́ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ tètè padà sí tọ́ wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹbí tá a dùn sínú wọn ti tẹ̀lé láàbò pọ̀ subhanallah alhamdulilayi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìgbìmọ̀ ọ̀kà ìbéèrè láti gbé nígbà tá a ṣe dáwọ́ lẹ́kọ̀ọ́ nípa àwọn ẹ̀kọ́ tá a lè rí kọ́ nínú gbèsè ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam asọ́lá sọ̀fìtì ni ìta gbé àtúmọ̀ tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ kárí. bẹ́ẹ̀ náà ìdánilẹ́kọ̀ọ́ àjò ní asọ́fìtì ó tún kù abala oríṣi méjì nínú tọ́jú méjì ògbéyàwó èyí tí ọyẹ ká mẹ́rin bá torí pé òun ẹ̀jẹ̀ gbé àǹfààní tá a gbà lérò kárí kó kúrò nínú rẹ̀ lápòtá. abala kínní òun náà ní tó ní í ṣe pẹ̀lú kí ni wọ ẹni tó jọkọ̀ lórí aya bí sì ni wọ aya lórí ọkọ. abala kejì òun náà aáwọ̀ tí máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ntí máa fà tó ń dá sí lẹ́sẹ̀sì ọ̀nà wo láwọn ọ̀nà ìyẹnjú ẹ̀ pẹ̀lú ìlú túmọ̀ sí pé àwọn tí ń ṣe ètò àwọn tí ń mójútó ètò wọ́n lè gbàgbé ẹ̀dí kí gbogbo wa náà jọjọ́ kà ká máa rán wa létí pé torí pé nísìnyí bàbá túká tí wọ́n máa ń ṣe ní fi ọ̀rọ̀ sílẹ̀ fáwọn èèyàn láti dá márùn kí ni tẹ́ ẹ̀rù pé wọ́n bá wa sọ lóṣù méjì tuntun bọ̀ so ẹ jẹ́ kí àwọn ọ̀mọ̀ràn ká sọ lásọtì náà máa wáyé pé ti Ànábì sallallahu alaihi wasallam tá a ti parí àti tọrọ pé ìyàwó tí wọ́n ti parí kí ni ẹ̀ náà máa wọnú màá sódà tá a fi láǹfààní àti lè parí ẹ̀. lẹ́yìn eléyìí báyìí ẹ jẹ́ ká sagbára láti jẹ́ pé àwọn ìtọ́nà ọba bá bù kí wọ́n má sá wọn. àwọn ọmọ tí ń ṣe ètò yìí báyìí gbàgbára kálukú wọn ti ṣe máa nù. káwọn ó ṣètò bọ́ sí ìyàmbé wọ́n ṣètò bọ́ sí lẹ́ẹ̀kínní. bẹ́ẹ̀ oníwà tó lọ́wọ́ bùkún tó jẹ́ pé òun lè fowó dá sí tọ́lọ̀. kò sí tó burú nínú ká ní tẹ́ǹtì tó ṣe wípé wọ́n lè máa tò sí àárín mọ́ṣáláṣí níbi tí àyè ó tún ti gbà àwọn èèyàn jù báyìí lọ látẹ̀gbọ́n àwọn afẹ́sùn wọn jù báyìí lọ bàbá sì ti sí yọ̀ọ́ máa wà bẹ́ẹ̀ ní kì í jẹun tẹ̀lé iná tó mú lọ síwájú bá ètò tọ́lọ̀ bẹ́ẹ̀ bá dijú sí yọ̀ọ́ máa bá alága rẹ̀ láéláé bẹ́ẹ̀ ni tí wọ́n pè é sàdákà járíyà sàrà àti kì í tán kápẹ́yàjú àwọn tó náà bá fún lágbára bẹ́ẹ̀ tó gbogbo ká
sì tọ́jú bẹ́ẹ̀. bákan náà kásìkà kú pé gbogbo wa náà làjọ ń ṣètò kàyé báyìí èsì fún àwọn màkà lásán gbogbo wa náà làjọ ń ṣe eléyìí ó mú kí lọ síwájú ó tún pọ̀ sí i. ẹnìkan kọ ìbéèrè wa wípé orúkọ rẹ̀ síbẹ̀ kó ń pe nọ́mbà ríǹgì kalẹ̀ mọ́ gbé ọ̀dájú pé nọ́mbà tèmi ní gbé so torí tí wọ́n á gbé nọ́mbà tèmi ní èmi máa ń gbé so ó sì sọ pé fẹ́ẹ́ rí mi tó bá fẹ́ẹ́ rí mi kọ́ wá sí Al-Madina Center ní gbogbo àkígbà inshallah wọ́n sábà ti jẹ́ ìṣá ọjà bó ti ṣe jẹ́ ẹ̀ka bí lọ́nà. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní obìnrin tó ṣe pé tí ọkọ rẹ̀ ti sàdá àfi fún ni pé ó kọ ní Ayatul Qur'an ó kọ ní àwọn àyà inú Al-Qur'an wípé tí obìnrin yẹn bá fẹ́ kọ ọkọ yẹn sílẹ̀ èlò ló máa san fún ọkọ yẹn. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run lọ́jọ́ sísá abíyá nàbí sallallahu alaihi wasallam gbà wọ́n jẹ́ pé oògùn àyà tọkọ ìyàwó rẹ̀ iná lọ́jọ́ sọ̀dáàkì rẹ̀ sọ́tọ́kẹ́lómi náà fi máa kọ́ Al-Qur'an máa fi máa mọ́ kó fi ṣe sọ̀dáàkì fún mi. àwọn olùmọ̀ọ́ ẹ̀kọ́ tọ́ àyàfi tó bá dé kó náà wá gbogbo tó lè fi ṣe sọ̀dáàkì fún mi ní kò lè ṣe. ìgbà náà ìdí ó tún tọ́. wọ́n fẹ́ ṣe kólọ̀ àyà Kùránì lèyàn sì kọ́ tí yẹn fi fẹ́. kólọ̀ ẹlẹ́yìn kì í ṣe owó lọ fún kì í sì ṣe máa yọ tàkọ́ wà nítorí lówó. torí lè yọ lọ rẹ̀ fírí torí kò fún ní kankan tó ṣe ìsàlówó yọ lọ láì dẹ́kọ̀ sàn kankan torí pé nínú òfin ọlọ́dà ọ̀pọ̀ yẹn lárúkọ náà kọ́tọ́ ká gbowó. ọjọ́ ìbí sójú. ìbéèrè tó di pé wọ́n ní tí ẹni tó fẹ́ fẹ́ra wọn ọmọ ọkùnrin àtọ́bìnrin yẹn bá lọ sí àyẹ̀wò ẹ̀jẹ̀ yẹn wá rí pé àwọn ò lè fẹ́ra wọn ẹgbẹ́ táwọn bá fẹ́ra wọn bẹ́ẹ̀ wọn máa bí àwọn máa bí nǹkan wọ́n ní kí ni wọ́n ṣe. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kò sófin tó tú láàsì rẹ kíkẹ́ lọ yẹ̀jẹ̀ wò sẹ́jẹ̀ yín ọba ara wọn àbí òní bá ara wọn ṣùgbọ́n òfin ṣẹlẹ̀ ọ̀tá kókẹ́ lọ wẹ̀jẹ̀ ara yín ìgbésí àrùn kò gbóògùn kò tó àrùn òtí ìmọ̀ọ́gùn rẹ̀ tí ìran máa ń rí sàárè tí ń bẹ pẹ̀lú ọ̀kan nínú yín àbí òsì ìyẹn AIDS tí ò bá ti jẹ́ pé ń bẹ láàrọ̀ ọ̀kan nínú yín kẹfẹ́ra yín àmọ́ lọ wò ó pé ṣé SS lè jẹ́jẹ́ àbí S tàbí kìíní kẹtẹ́ máa ń lọ wò eléyìí òfin kan ò sí dáàmú nínú ṣẹ̀rí àtúnikẹ́ lọ yẹ̀ wò pàápàá jùlọ nínú àwọn àwùjọ tí wọ́n ń bì tó ṣe pé àwùjọ tó jẹ́ pé láti bó síbò lẹ́yìn tí fẹ́ra yín tẹ̀wọ́ kí ìyàwó jìnnà kan síbi tó ọkọ wà ọkọ jìnnà síbi tí ìyàwó wà èwo là ń lọ wẹ̀jẹ̀ wò dákàn lọ tútù sí wò nígbà tẹ́ bá wá yẹ̀ wò tẹ́ bá ti di pé kò jọra wọn ẹ bí àwọn consequences rẹ̀ ní pé ẹ̀ ní fẹ́ra yín torí nìkan ọ̀bẹ ọ́ gbà tó sì ti kí ọ̀gọ̀ tó kí wọ́n nù tí yọkúyọ yọ sí ọ wọn náà ló tulẹ̀ eléyìí túmọ̀ sí pé nígbà tó bá ti lọ yẹ̀ wò tó bá ti hàn yín pé ẹ̀jẹ̀ yín ò lè jọra wọn tẹ́ bá fẹ́ra yín ọmọ abirùn lẹ́ẹ̀bì ó ti parí nù wáyàwó rẹ̀ síwájú wọn náà wọkọ̀ rẹ̀ síwájú. wọ́n ní ìdájọ́ olúwa fún àwọn ọmọ tó ṣe pé wọ́n ṣe wọ́n ń bí máa ń fún tó ṣe pé kò sí ìgbìlórí wọn. La ilaha illallah wọ́n ní wọ́n ń bímọ kí ṣe kó bímọ fa wọ́n ń bímọ. àbọ̀ síkà ó ní wọ́n ń bímọ ìyẹn ní kó ti bí kìíní wọ́n tó bí kejì wọ́n tó bí kẹta ṣùgbọ́n kò sí ìgbì láàrin wọn wọ́n dájú pé kìí ṣe rúlu yìí ti ń ṣẹlẹ̀. ànírú rẹ̀ ṣẹlẹ̀ ń lu àlùkò fọlọ́. àwọn èèyàn gbẹ́sì ọlọ́yin lu ìdáadáa abẹ́ máa ṣe rú ẹ̀. alákùnlé ha àwọn tí wọ́n ṣe lé ọ̀daràn ni wọ́n ọ̀daràn gidigidi bísínà ni wọ́n lu bọ́ọ̀lọ́ lámàmà sí tí yẹn bá ṣe ṣiṣẹ́ ní ọ̀daràn kátó pé yẹn máa máa ṣe gbogbo ọmọ tẹ̀ ń bí yẹn àfúnyín rọ́bà ló jẹ́ kó máa ṣe náà ní wọn lágbọn wípé wọn ò ní bàbá tí wọ́n jogún ìyá nìkan ni wọ́n ní. ẹ̀rí àkóbá tẹ̀ bàbá àwọn ọmọ ọlọ́mọ bí àwọn ọmọ tẹ̀ fún wọn ní bàbá tí wọ́n jogún. àwọn àníwọ̀ kọ́ wọ́n yá ọkọ̀ rẹ̀ lónìí torí tí wọ́n bá tó
wọ́n sọ pé wọ́n ni wọ́n bí wọn fún pápá fọlọ̀ nítorí pé o ti jẹ́wọ́ kó ṣe sí náà ẹja jáwọ́ bẹ̀ kí ni wàhálà tó wà nípa fẹ́ àwọn ẹni dáàbò adé pé jòkó sí náà láwọn àjò tó bá lóbìnrin tó bá wù ọ lọ sọ fóbi rẹ̀ tóbi rẹ̀ ọba gbà lẹ́rọ̀ ráwọn èèyàn sí nígbà tó bá bá sọ̀rọ̀ ibi tí èèyàn ti gbọ́ ó rí pé kíákíá lẹ́rìí pé ìyàwó yẹn sí tí bàbá yẹn bá wá yẹ alágídí jálẹ̀ ikú wọn ò ní fi fún ṣẹ̀rí ò fi fún asimi aláàsimi tó dípò tẹ́ wàá máa jókòó sí náà tó bá tiẹ̀ dẹ́gbẹ́ta alákọ̀ọ́kọ́ lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bájẹ́ kọ́ ọmọ kan lẹ kú bá ẹ má jẹ́ kẹ́lẹ́ kejì ọ ṣẹlẹ̀ ẹ má jẹ́ kẹ́kẹ́ tọ́ ṣẹlẹ̀ torí ẹ tètè tún ṣe kó tó di pé kú dé wọn aláwọn wọn kú bẹ́ẹ̀ wọn kú lórí bí wọn ṣe ń ṣe yẹn kí wọn á lè dájọ́ wọn kú lórí sí náà ni wọn kú lórí sí náà wọn sì fa ọmọ sí náà lẹ̀ láyé kọ́lọ̀ sáré irú rẹ̀ ṣẹlẹ̀ nígbà tá a wà kú tọ́ àtẹ̀lé àfa wa lọ́tún igi bàbá àti ìyá kan láwọn ẹni tó ṣe pé àwọn ọmọ ẹja ti bí gáàjì lé lógójì ọdún wọn láwọn ń bẹ̀rù káwọn òkú láì ní igi kí aláǹfààní igi eléyìí wọn ju pé yóò fọkùnrin láǹfààní àti jogún ìyàwó rẹ̀ lọ tó bá gbé àwọn ọlọ́kọ́kọ́ kú àbí kọkùnrin ó jogún àkóbìnrin ó jogún rẹ̀ tó bá kó lọ́kọ́kọ́ kú àmọ́ àwọn ọmọ ẹnìṣẹ́ ti bí wọn darí wọ́n yé tún ṣe mọ́ tó bá ti jábọ́ lọ́mọ zina kò sí tún ṣe mọ́ ẹ dákun ẹ má kó bá ọmọ ọlọ́mọ ẹ bí ọmọ lọ́nà tó dáa kò sì ṣòro nínú ibi tó rọrùn fẹ́yàwó jù láyé Áfíríkà #1 tó bá yẹ kí Ọlọ́run gbà kéèyàn fẹ́ ju ìyàwó mẹ́rin lọ láyé ni Áfíríkà ìrọ̀rùn lẹ́ẹ̀mọ̀ fẹ́ wọn kí wọ́n ló le ẹ̀wọ̀n kan ní kẹ́ lọ kóòbì kẹ́ kóòbì ọwọ́ kan wá wọ́n ti ní kẹ́ mú sí wá àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti ní ọdún ra léèsì fún wọ́n ti kó gbé pátápátá gbogbo lè wọ́n ti 50,000 kí wọ́n ló lé mẹ́ lórí ìdílé ẹ̀ má bá yọ gbogbo ẹ̀ tó bá bímọ kọ̀ náà sí náà wọ́n ní wọ́n ń kó ma tani lágbájá ni ó ti fẹ́ àwọn ìgbésẹ̀ bí àwọn ọmọ tó rí tó kì mọ́lẹ̀ mi ò lọ́ọ̀bì ẹ gbọ́dọ̀ débẹ̀ tó pé tí wọ́n bá débẹ̀ tí mi ò débẹ̀ tí tọ́wọ́n ò débẹ̀ yóò máa tó ṣe láì dáa abẹ́rù nílé sísì náà máa ń jọ́ mi àmì ẹ lọ́ọ̀bẹ̀ ẹ dúnú máa tún kí bàbá ọkùnrin náà pé ẹ sákùjáde ti ọmọ múfú lónìí múfú báwo. wọ́n ní tí obìnrin bá béèrè lọ́dọ̀ ọkọ rẹ̀ pé sàrà tí yóò san fún mi pé ọgbẹ́ bíi kànga àbí sàrà ló ti pé yóò máa sàn. wọ́n ní ṣé. kò sí tọkàn wọn sẹ́ẹ̀rí àwọn obìnrin gbà mí karambà nínú wọn. ìgbà tó pé ọkọ rẹ̀ sàrà àti ọmọ sàn ní kó fọ́ sọ́dà kì. wàhálà lílé ẹjọ́ ni wọ́n ti gbẹ́ kànga tán. sọ̀tọ́ wà mẹ́rin pé owó ní ọ̀bá ló fi gbẹ́ kànga wọlọ́mà kó fi kọ́ mọ́sálásí wọlọ́mà òfin kọ́lé kí wọlọ́mà ọba sì fi jàkàrà wọlọ́mà sọ eléyìí túmọ̀ sí pé ẹ máa ń fira yín lẹ̀ náà fún wàhálà tí ò ní tán ẹ sì dín mú nítorí pé ìrírí fi hàn pé ńgbà tó bẹ̀rẹ̀ ò tí pẹ́ lé ọkọ làwọn ọ̀rọ̀ dúdùn máa jáde lẹ́nu wa nígbà sàrà tí máa sàn ní kẹ́ bá fowó yẹn sí wọn náà wá owó tó wá di tẹ̀lé ní kéjì orí ara rẹ̀ pé ọmọ ẹ̀rí mọ fẹ́ àmàṣà ọmọ òwúrọ̀ tí ó tó jọ mẹ́ta tó bá já kìrẹ́ pé sọ̀dá kìtò fún òǹkọ́ ẹ̀bùn náà kankan kan tó torí délé owó rẹ̀ ní kọ́ńtà tó bá wù ọ́ ní kó fowó rẹ̀ sí náà. wọ́n ní kí ni àjọṣepọ̀ tó wà láàrin istikhara àti oyìgì síso àti pé kí ni oyìgì síso wọ́n ní kí ni àǹfààní kí ni lílo istikhara yìí àti pé kí ni àwọn àǹfààní tá a lè nílò. wọ́n ní kí ni àǹfààní ti bẹ láàrin ká ṣe istikhara àti oyìgì síso. istikhara ni pé wọ́n tọrọ lọ́dọ̀ ọlọ́ kó fi orí tí ń bẹ nínú tí mo fẹ́ dáwọ́lé yìí mà mí yàtọ̀ sábúrú tí ń bẹ ń bẹ. igi síso ó túmọ̀ sí pé ìtọrọ àti mórí tí ń bẹ́nu tí mo fẹ́ dáwọ́lé yóò síwájú igi síso. obìnrin tí mo rí tí mo fẹ́ fẹ́ ìwọ lọ sórí bẹ́ẹ̀ àbí òsòrí bẹ́ẹ̀ sọ́dà àbí ọ̀dà
tẹ̀síwájú kó fẹ́ tó bá hàn sí ọ pé kò ní dáa kó fà sẹ́yìn kó má fẹ́ má eléyìí ní istikhara pé mo ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó fi hàn mí tí orí wà ní tí mo fẹ́ ṣe yá àbí òṣòrí bẹ́ẹ̀ bóyá ti wá fi hàn èsì kó ro funfun àbó dúdú bí tí o bá rí funfun continue dúdú tẹ̀bírì là ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé nǹkan púpọ̀ wà láyé tó bùkátà istikhara àkọ́kọ́ ọ̀gbọ́dọ̀ ṣe istikhara pé sí kí n fẹ́ yàwó àbí kí n má fẹ́ yàwó àìgbádùn ṣùgbọ́n lè ṣe istikhara pé lágbájá pàtó sí kí n fẹ́ àbí kí n má fẹ́ kí ṣe istikhara pé sí kí n fẹ́ yàwó ló pé ní ìsìn àbí kí n má lọ sùkúù. nítorí délé ìjọba ṣe istikhara ó sì ṣe kọ́nà ojú kọkàn rẹ̀ ọba lè orí kankan tó ha ọlọ́kàn nípa ẹni tó fẹ́ fẹ́ kò gbá burú pa rẹ̀ gbogbo ẹ̀sán lọ smoothly ó túmọ̀ sí kò lè fẹ́ yẹn kọ́nà ti fi hàn kọ́ dáa àmọ́ ìgbà tó ṣe istikhara mo kàn bọ́tà wọn yẹn ti pé lọ́wọ́dà wọ́n ti pé sísítà yẹn kọ́nà àwọn fẹ́ wọ́n sísítà yẹn kọ́nà àjọyìn alhamdulillah tí wọn wọn bá wí kò sì ní ọ̀rọ̀ ayé abẹ mọ wọn sì sọ pé tọ o ti fa ayé náà bẹ́ẹ̀ náà ni wọn obìnrin ó sì ṣe istikhara nígbà tó yá wọn máa ń gbé tó ń kárí ó kápẹ́ bọ́dà yẹn o kọ́dà wọn máa ń gbó bọ́dà yẹn o kọ́dà tó ní gbé wíri yẹn o kọ́dà alhamdulillah istikhara gbádùn so nítorí di eléyìí báyìí ìyẹn ni pé ìṣe dandan ó jẹ́ pé wọ́n lọ fa tí àṣírí fi tú bí ìbá ṣe pé àdúrà gbà sígbà tí wọ́n ṣàdúrà sí. so eléyìí tọ́nà wọn láti fà mí hàn nínú àmì sí ni kọ́kànlẹ́ ọba balẹ̀ nínú àmì ni kọ́kànlẹ́ ọba dàrú tó bá ti rántí ọ̀rọ̀ bọ́kàn bá balẹ̀ nígbà tó bá ti rántí rẹ̀ ọ̀dà bọ́kàn bá ń dàrú bọ́ bá ti rántí ẹ̀ rọra tẹ bírèkì. so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ ọ́ kí wọ́n bá ṣe dandan ní kí gbogbo èèyàn ṣe istikhara kó tó fẹ́ ni tí wọ́n fẹ́ èsì ṣe dandan àmọ́ ẹni tó bá rántí ṣe ọ́ dáa jù ẹni tó bá rántí ṣe ọ́ dáa jù torí de eléyìí báyìí ká ṣe ọ́ dáa sáwá lè bẹ̀yẹn sí nítorí dáa jù ní kó o ṣe kan rẹ fúnra rẹ nítorí bí súnà ti ṣe kọ́ wa nù á sì lọ kó kò sí tó lè họ èèyàn bí nǹkan níyàn torí de eléyìí wọ́n kára rẹ fúnra rẹ má bẹ̀yẹn sí náà. wọ́n bẹ̀rù nípa pé lẹ́yìn wípé àwọn tí wọ́n wípé ìka àtàwọn ẹsẹ̀ yìí wọ́n wípé ká má kígbe wípé àtàwọn ẹsẹ̀ mú mi bóyá wọ́n lọ lé ìlú àbí. ìgbọ́dọ̀ pariwo. ìgbọ́dọ̀ pariwo aláriwo. àwọn eléyìí ń tara wọn jẹ ni ẹ̀yin náà kò lẹ́nu wọn lọ. ilé alágbègbà àwọn òbílẹ̀ ẹni tó bá lọ sílé wọn lásán tó bi wọn léèrè láì tí ì dáhùn èèyàn pàdánù ogójì ọjọ́ bẹ́ẹ̀ là Nábì sọ sallallahu alaihi wasallam. wọ́n tún á dá wọn lóhùn wọ́n tún gbà wọ́n gbọ́ wọ́n tún apply rẹ̀ faqad kafaru bima unzila ala Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ti sẹ́yìn gbàgbọ́ sí tọ́lọ̀ sọ fún Nábì sallallahu alaihi wasallam. kí ló dé dábìí nípa wọn pariwo wọn ni kí wọ́n bá wọn. padà wọn sọ̀rọ̀ mọ́ láyé wọn kí wọ́n bá wọn. ọlọ́dàbí ẹnìkan tó ní díẹ̀ máa ń gé làkọ́díjà pé lójoojúmọ́ èèyàn ní kúnjọ́ òwúrò kọ́ máa ké ó sì máa gbàgbé kéjọ́ káwá rí bí òní kú torí tó bá kó kún mọ́kù bá wà ayé ó ti kún ju bó ṣe kún ìlọ torí eléyìí gbọ́dọ̀ gbọ́gbọ́ púpọ̀ ọ̀dọ̀ àwọn kèfèrí ló lọ àwọn ni wọ́n kọ́ ìpọ̀pọ̀ sí lórí kọ́kọ́ padà sẹ́sìn Islam ẹni tí wọ́n sọ fún bẹ́ẹ̀ kọ́kọ́ padà sẹ́sìn Islam tó bá padà sẹ́sìn Islam kọ́ da ìgbàgbọ́ kígbàgbọ́ sí gbó kọ́ bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run bá lónìí kan. Ìwádìí wo gbàtẹ́sìn Islam ní kéde ìgbéyàwó káwọn èèyàn mọ̀ kì í ṣe é kù kéde tí Yorùbá là ń sọ fà mí. mo rò pé yín wa tí mo kéde tí Yorùbá ìkéde gbèsè ni kéde ọ̀ràn tí àrà mọ̀ lọ́lé ọkọ ní sìn táwọn akara fọ́dún kan wọ́n yọ òróró rẹ̀ lára ọkọ mọ́ wọ́n bá ti yọ ní wọ́n fa dúró
yóò ti mú lágbájá lọ bí nílà tí gbogbo ò ti ṣe déédéé má tó gbogbo orí eléyìí kì í ṣe irú ti Yorùbá yìí là ń sọ ẹ má dáwọ́lé tọ́jú agbára yín lọ àmọ́ gbogbo orí èyí tí wọ́n máa sọ pé màjẹ́ ń ṣètè mi wúruwúru màjẹ́ ń ṣètè mi wúruwúru èyí ń gbèsè ní ọlọ́gbà àwọn èlùbọ́ ẹgbàá àwọn màálù gbogbo àwọn alílé wọn ká àwọn ètò sì ti àwọn alílé bá ń jẹ́ ti túká àbí wọ́n kà wá kalẹ̀ pé dọ́kítà sàlámù alaykum wa alaykum salaam sẹ́yìn tì mí akéwì tí mo sì máa lọ́lé ọgbọ́n jù ní ọlọ́run fòrè sí ẹsẹ̀ mọ̀ kó gbogbo jẹjẹ jẹjọ gbèsè wọ́n jẹ bẹ́ẹ̀rẹ̀ èèlò lẹ̀ yóò wá ó kéde wá. dábàá ọ̀bá ká ẹ̀mẹ́jà máa dá wọlé torí rẹ̀ ẹ má lọ lé yẹ̀wò ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run bá wa àwọn tí sì ṣiṣẹ́ yẹ̀wò tó bá jẹ́ mùsùlùmí kó túbà o kó túbà kọ́ padà sí mẹ́sìn Islam ayé yìí bá ẹni rọ́ ma wàhálà wa gbà fọlọ́ tó bá jọ gbẹ̀dẹ̀ àkèyà torí pé ọ̀ràn tiẹ̀ kó tiẹ̀ wá pọ̀ ó peléke ó bá lùmà kò ní mọ lọ́nà kan mọ́ torí tí ò tẹ́tẹ́ ní tọ́ka sínà ó tún ṣe àwòrán èèyàn lọ́nà tó wọ́n bẹ̀rẹ̀ náà àwọn tó ṣe pé yahmiluna awzarahum wa awzara alladhina adalluhum bighayri ilm yóò lu ẹrù ẹsẹ̀ rẹ̀ àti ẹrù ẹsẹ̀ àwọn tó sì lọ́nà láì mà torí ilé ẹja wọn bẹ̀ ọ́ gbogbo alọ́kákíó kíkí òde ó rìsọ́ọ̀tì sí pé ọmọ tọ́lọ́ ọmọ tànàbí Muhammad sallallahu alaihi wa sallam sọ́ra fún kí ó tó kí tó fìdí babaláwo eléyìí ẹsẹ̀ kí ó tọ́nà fìrà nàbí o pé kí ní kàn kọ́ ìsáàbì náà wà á mọ̀ tó dáa o náà ní hisab tí wọ́n pè ní riyadiyat náà mà sí mathematics that is 1 + 1 ọjọ́ kí ni 2 + 3 ọjọ́ kí ni tó bẹ́ẹ̀ àmọ́ pé kí ní kan tí wọ́n bí yá rẹ̀ àwọn asiro rẹ̀ ní wọn bí bàbá rẹ̀ asiro rẹ̀ àwọn ayọ̀nù ara wọn pé ìgbéyàwó òní dá àwọn òbíbílà òní dá báwo ọlọ́run ní ká fẹ́ra ọ. tó gbogbo agbọ̀bẹ̀ ẹ̀dá mójútó ọgbọ́dọ̀ lọ lórí ìyàwó kí ó tọ́ da ní kókè lọ́kè kí ó tí ò da tí máa sọ wọn ní babaláwo eléyìí ti túmọ̀ sí pé ká bá ti kí ó tẹ́ka tún níṣẹ́ àìníṣẹ́ ní máa fa wàhálà tí bí wò tẹ ẹfẹ yọ náà àwọn ará lè yọ sọ di pé àlùbáríkà kí ó lọ́ọ́ máa jẹ láṣà kí ó lá àlùbáríkà rẹ̀ ní pé tá a bá mọ̀ ká fi ṣiṣẹ́ tàbí òye wa tó àmọ́ kọ́ wá jókòó kalẹ̀ kọ́ ọmọ ṣiṣẹ́ tó eléyẹn ó túmọ̀ sí pé èèyàn ọmọ jẹjẹkújẹ kọ́ lọ́ọ́ máa jẹ àjẹjẹkújẹ náà. wọ́n béèrè pé ẹni tó ṣe púpọ̀ ní kápá láti fẹ́ ìyàwó ẹ̀yọ̀kan lọ tó wá fẹ́ bí méjì àbíjú bẹ̀rù wọ́n ti pé nítorí àdéhùn pé lónìí pé ọ̀rọ̀ àmọ́tò sọ́nà pé wọ́n fi wá yan ìgbẹ̀rún púpọ̀ ní àwọn fi wá yan ìgbẹ̀rún púpọ̀ ní ọjọ́ ìgbìyànjú àgbẹ̀yàmọ̀ tó sì pé wọ́n á fi ìyàwó méjì sínú yàrá kan àtàwọn ọmọ wọn ní kí ni ẹgbẹ́ àwọn sọ sí ilé. eléyìí báyìí wọ́n tẹ̀lé lára Ànábì Muhammad sallallahu alaihi wa sallam kọ́dà ó takò ẹ̀sìn Islam pátápátá gbà. lẹ́yìn náà tó sì ṣẹlẹ̀ lódodo tó ṣẹlẹ̀ abẹ́ ìjáwé sóbì lẹ́yìn náà kò sí lẹ́nu tiwa gbàgbára lágbájá ọ̀ká àti fẹ́yàwó méjì kálukú wọn ní òkùnkùn kì í kùn kó nínú ọmọ màánu òun dára rẹ̀ mà ọmọ gbàgbára ọ̀ká kò sí lẹ́nu ẹnìbọ̀dì láti gbé ẹnìbọ̀dì gbígbé ẹni tí o ti lè gbé kan ti lọ gbé mẹ́ta kí ló kọ̀ mind your business tí bá Nabi sallallahu alaihi wasallam sọ pé min husni islami al-mar'i tarkuhu yàní ìmẹ́nu dáadáa ìsìláàmù rẹ pípọ̀ pàǹtí ọ̀bá kan lọ́wọ́ kan lẹ́sẹ̀ tì kí ló kọ̀ òfin lọ́mí dá sí torí ti ní ọ̀nà wọn ẹja páyọ̀ ọlọ́run kò sí tọkàn wọ́n ṣe tọ́ da ìwọ́n náà wá sí tọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òfin àwọn méjì yàrá kan kékeré tọ́ da bẹ́ẹ̀ òkú da bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ máa gbé ilé lágbájá ìyàwó mẹ́jọ nu yàrá kan ilé lágbájá tọ́ da bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ àti sọ pé lòun fi ṣeré àná tí àwọn bá ń bẹ yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ilé kan náà ètò dáadùn ní pípọ̀ dáa ètò dáadùn ní pípọ̀ dáa lódodo àwọn èèyàn kan wà tó dé pé àwọn kórìíra tẹ̀sí Islam ń wá wọ́n sì fẹ́ máa ń káwọn mùsùlùmí lọ kórìíra rẹ̀ ẹ gbọ́dọ̀
fura sí wọn tí wọ́n rí ẹnìkan ní sìn pé ó yá iṣẹ́ tí ń ṣe ó wà mánéjébù ní kí n ṣe pé ọ̀nà rẹ̀ ti bọ́ sí ó ní àwọn mẹ́rin wọ́n mọ̀ ṣé eléyìí náà wà ní Islam kí ni èèyàn tí ò tí lè ṣe kò tí nílé bá ṣe Ọlọ́run sọ pé májẹ̀mú àti fẹ́ àwọn méjì mẹ́ta ní kápọ́lì sẹ́yìn máa yàtọ̀ sọ báwọn àdìsí wọn lọ sọ bẹ́ẹ̀ torí di ilé ìtagbára rẹ bá ti kakọ́ lọ fẹ́ tú àlà bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n bá ti lè ṣe dọ́gba láàrin wọn ẹ̀yọ̀kan náà nìkan fẹ́ kò burú ẹ̀yọ̀kan tó bá fẹ́ iye ọmọ tó bá lè bí Ọlọ́run fà bá kà sí ọjọ́ ìlú sójú. wọ́n béèrè pé obìnrin tó ṣe pé ó parọ́ fún ọkùnrin pé ọkùnrin kan kò tí ì sí mọ́ rí tó wá sí nígbà tí èèyàn fẹ́ tẹ̀yàn wá rí pé wọ́n ti ṣe zìnà rí wọ́n ní kí ni. ọkọ náà ló kù sí lọ́wọ́ nígbà tí wọ́n padà bá pàdé pé òpùrọ́ ni ó ń zìnà ni ó ti ṣe zìnà kú ọ̀ tó fẹ́ so ìwọ ló kù sí lọ́wọ́ tí wọ́n bá lè gbarú ẹ̀ tó Islam ò bínú sí tí wọ́n bá sì kúrùn sí ọ tó máa ń mú ìyàwó rẹ lọ́wọ́ tẹ́jọ́ máa má rédè tẹ́nìkan wá rí pé kí ni gbé ká táwọn ti kọjá lára rẹ̀ àbí sàfikọ́ torí wọn ló kù sí lọ́wọ́ ẹsẹ̀ pé sẹ́rí àlọ́wọ́ á gbé báwo wọn ló kù sí lọ́wọ́ náà. wọ́n ní tọ́ba ṣe pé. tọ́ba ṣe sùúrù ọ̀dà o tọ́ba ṣe sùúrù pẹ̀lú ọ̀dà torí pé ó ṣe é ṣe kọjá pé látòrí tiẹ̀ kò tún ṣe ra mọ́ ọ̀dà kó sì máa fi gbogbo nǹkan rọra rẹ wò tọ́ba lè ṣe sùúrù ọ̀dà pàápàá jùlọ tó bá ṣe pé kìí ṣe ìlú tí ń gbé ìnìwọ̀ ń gbé pẹ̀lú ẹ̀ nígbàdá pé kàfàtà ló ti fẹ́ kòtò òǹgbòrà rẹ̀ ń gbé tẹ̀wọ̀n kó jìnnà bí ó jìnnà láti wọn adúgbò fún àmọ́ kò wá dá kóbìnrin náà máa ṣe sí náà ọ̀dà ọ̀ níjọ́ tásìrì rẹ̀ bá tú náà ẹlẹ́yìn wọ́n ní tó bá kọ́ pin lólùwọ̀n tí ì bá omi ṣe sí tí ìyàwó náà wá rí pé ó ti gbára àwọn omi kọjá rẹ́gẹ́dẹ́ bó ìyàwó wọ́n ní tí bàbá ọmọbìnrin bá jẹ́ ẹni tó ṣe pé oníbíyà bóyá bí àwọn tíṣà máa ṣe bíyà nínú Islam sá tó wá sí pé ọmọbìnrin wa mú ọkùnrin tó fẹ́ wálé ìyẹn wá jẹ́ tó ṣe pé bíyànjú láti tẹ̀lé súnà tó bàbá wáyé pé ó mú kún wáyé òun kún òun tiẹ̀ tẹ̀lé tí jẹ́ ẹni tó súnà wọ́n ní kí ni fọ́ọ̀mọbìnrin náà sí. yọ̀ọ́ bẹ̀ wọ́n ní kí ẹ dákun bá mi òun náà ló sì wù mí bọ́ọ̀lù nìkan lè tọ́kọ ní sí mi rí láyé sẹ́yìn fẹ́ yóò yí padà sẹ́wọ̀n káwọn fẹ́ kó yí padà sí bídíà kò sì ní yí padà sí bídíà láéláé so èròǹgbà tiẹ̀ wọ bá mi wọ́n náà padà yí padà sí súnà tọ́ nítorí di ilé ìyọ̀dọ̀ wa á gbìyànjú obìnrin gbọ́dọ̀ gbìyànjú kọ́gbọ́n gan òun ló lè kọ̀ǹfẹ́ǹsì bàbá rẹ̀ tí bàbá ò bá gbọ́ kọ́ kọ̀ǹfẹ́ǹsì ìyá lè gbọ́ kọ́kọ́ bá ẹnìkan fẹ́ fẹ́yàwó ìyàwó wa sọ pé òun tó ń torí kọ́ tó ń ṣe ní nǹkan báyìí ti ní àlùsùn òun sí nípìnlẹ̀ láéláé ojú títì yọ tó ọmọ sùn pé àlùsùn náà yọ ọkọ wa níbo láti ṣe wọ̀fẹ́ pẹ̀lú gọ́ọ̀lọ̀ ẹ̀sìn ọkọ níyàwó sì káyìn ìyẹn tó bá gbọ́n o sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọba ti sọ pé kẹ́ ẹ fẹ́ alùpùpù àtọ́bá wù yìí nítorí pé ọkùnrin ló làṣẹ ó sì rọrùn fọkùnrin láti mú kóbìnrin ọ̀tẹ̀ lọ́nà tiẹ̀ ju bí obìnrin ṣe lè mọ́kùnrin tó ti bá ara bàbá tó tẹ̀lé ọ̀nà ìyàwó bọ̀ ya nígbà tá a yẹ dà o so torí ìdí eléyìí báyìí irú ọmọbìnrin tẹ̀ sí béèrè ń pa rẹ̀ yóò bẹ bàbá rẹ̀ yóò bẹ ìyá rẹ̀ pẹ̀lú ògbọ́n ọlọ́dún bí kò sí ti fẹ́ kí ọkàn wọn bàjẹ́ dáadáa náà wọ́n wá fún ọ tó fi lé ṣèwọ́n ló wà máa gbìyànjú láti kọ̀ǹfẹ́ǹsì wọn títí tí wọ́n fi gbọ́ tí wọ́n fi gbà ọlọ́run bó sì jẹ́ kí wọ́n gbọ́ wọn gbà
tí bàbá yẹn ọba wa gbọ́ tí wọn bá gbà ẹ wàá lo àwọn fámìlì yìí sí wọn bá yín bẹ̀ wọ́n tí wọn bá tún gbọ́ ẹ tún lo àwọn olùmọ̀ tó bá tún wà tòsí yín wọ́n tún bá wọn sọ so tí wọn bá wá gbọ́ tí wọn bá wá gbà pín náà nínú òfin ṣẹ̀ríà kò sí tó burú wípé kí àwọn ẹni tó bá mọ̀ nípa òfin wọn fi lọ́kọ àbí òye wa ẹni pé gbogbo ọ̀nà ti dí gbogbo yẹn bí tá a gbà ẹni tí ó gbọ́ ọmọ wọn náà bàbá ń fẹ́ kọ́fẹ́ tọ́ ọmọ sì gbọ́ wọn fẹ́ wọn náà tó ṣé ká mọ àwòrán àní wòrán ọjà ìwòsàn jẹ. ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré ṣe ìkéde kan ká tó máa bá question sí. IPC program ó máa wáyé ní láti on the 22 sí 26 ní Muslim Comprehensive High School so ó máa bẹ̀rẹ̀ ní aago 4:30 nírọ̀lẹ́ ọjọ́ Friday yẹn ní 22 ó sì máa parí ní 26 Tuesday wọ́n ní fún àwọn ọmọ kékeré wọ́n san 500 naira so àwọn tó bá jẹ́ student gẹ́gẹ́ bí àwọn táwọn sùn báyìí àwọn máa san 600 naira àwọn tó bá jẹ́ àwọn títí ti ṣe àwọn máa san 800 naira. so ìbéèrè yìí lọ báyìí pé wọ́n ní tí ọkùnrin àti obìnrin bá wá sí pé wọ́n ti yára wọn ti pẹ́ ṣùgbọ́n yára wọn yẹn wọn ọ̀la bóyá wọn kọra wọn gba ọ̀nà Islam ní àbí kó ṣe pé obìnrin kan wò pé ó ti sún ní ó kàn kó ẹrù lẹ́ẹ̀kan náà ó tún pẹ́ sá àwọn tó wá padà bóra wọn wọ́n wò pé àwọn fẹ́ wà padà láti máa jọba àti àwọn padà ṣé kí wọ́n ṣe òyìnbí míì ni àbí wọ́n kàn máa bá wọn. alhamdulilayi lábẹ́ òfin Ọlọ́run tọkùnrin tó bá ti fi ìyàwó rẹ̀ lẹ̀ fúngbà pípẹ́ láì jẹ́ kọ́kọ́ lẹ̀ tó bá tún fẹ́ padà wọ́n padà pẹ̀lú igi àkọ́kọ́ wọn ní tún igi so. gẹ́gẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti ṣe dọ́mọ Zainab padà sọ́dọ̀ ọkọ rẹ̀ Abil As pẹ̀lú igi àkọ́kọ́ lẹ́yìn ọdún méjì nínú rìwáyà kan lẹ́yìn ọdún mẹ́fà Ànábì dá padà sọ́dọ̀ ọkọ rẹ̀ pẹ̀lú igi àkọ́kọ́ rìwáyà tó wá tó lánàbì sallallahu alaihi wasallam ṣe ni wọ́n dá padà pẹ̀lú igi tuntun rìwáyà tó lẹ̀ eléyìí túmọ̀ sí pé tóbìnrin bá pẹ̀lú ọkọ rẹ̀ tí wọn àjọ gbé mọ́ báyà látàrí àwọ̀ tọkọ sì fura tọ́mọ dájú wípé wọ́n sọ wípé òun kọ́lẹ̀ tí sì ṣe pé ìyàwó náà ṣe kólọ̀ igi náà sì bẹ̀rẹ̀ àríwá gbogbo ìgbà tí wọ́n fẹ́ padà wọ́n lè padà kò sí tó burú bẹ́ẹ̀ náà. tí wọ́n ti bá a sọ̀rọ̀ nípa question tí wọ́n ní wọlé dáhùn rẹ̀ ìyẹn nípa nìkan olùmọ́ta wípé kéèyàn kan fẹ́rẹ̀ èèyàn wípé wọ́n fẹ́ jẹ́ ìgbádùn díẹ̀ kó tó kọ́lẹ̀ àbí kó máa ṣe máa káàkiri. kò ní ìdí kọ́lẹ̀ ẹ ti fẹ́ra yín títí dìgbà báyìí àsìkò yẹn bá tó kọ́ńtíráàtì ti tán kíkà ń kọ́ máa lọ lọ́rẹ̀ ilé yẹn jẹ́ lánàá àwọn ṣíà ká sọ̀ra fún ilé yẹn bẹ́ẹ̀ ní kàkúté táwọn ṣíà ń dẹ́lẹ̀ fáwọn ọ̀dọ́ láti sínà ìsìnà fún wọn kẹsì máa pé inú tó ń fi lè mú àwọn èèyàn náà ní pé wọ́n máa ṣe ìsìnà ọ̀fẹ́ kọ́lọ̀ ń bọ́dá kọ́ sànù wa náà. wọ́n ní tí ọkùnrin àti obìnrin jẹ́ láti gbà báwọn fẹ́ra wọn ṣùgbọ́n àwọn òbí wọn ò ní fọwọ́ sí bọ́yá òbí obìnrin àbí òbí ọkùnrin wọn sọ èyí tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ìgbà wọn lè ṣe tó ṣe pé tí wọ́n ń ṣe yẹn kò ní di pọ́sì. alhamdulilayi kìí ṣe fífọwọ́ sí bàbá ọkọ àbí ìyá ìyàwó la níìdì bàbá ìyàwó òun la níìdì fífọwọ́ sí tiẹ̀ tó bá ti ní mo fi fún ọ ó ti di ìyàwó rẹ̀ bàbá rẹ̀ ọba àmọ́ gbà àwọn ọmọ síbí ọlọ́fẹ́fẹ́ yàwó bàbá ìyàwó ló fi fún ọ bàbá tiẹ̀ lómi èmi ò tí ì fẹ́ yàwó tèmi kìí sẹ́yìn lẹ́fẹ́fẹ́ yàwó bàbá torí ilé ìgbàjọ́ ló ṣe jẹ́ bẹ́ẹ̀ wọn á ní ẹ títí ìgbà wo aslan Islam ọ̀fà yìí gba àmàmúra ẹni lọ́rẹ̀ ká ìbàjẹ́ ẹ̀gbọ́n nínú àdéhùn sahih Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní al-aynani zinahuma an-nazar wọ́n ní zina ojú méjèèjì ẹ̀yìn ojú méjèèjì ó náà ní wíwò tútù yẹn bá ń wo obìnrin zina ni so ẹ wá tún jọ ń wà ẹ tún jọ máa kọ lẹ́tà síra ẹ tún jọ máa jókòó abẹ́rẹ́ ní gámẹ́ so ẹ wá ní kí ni kọ́tíṣìpù kí ni jẹ́ kí la fẹ́ fi sẹ́nu Islam àníjọ bá ti tó ọkọ ní ni kò lọ sí ṣọ́ọ̀bù alágbẹ̀dẹ òtí ìjókòó ńlọrọ kọ́ àwọn kò ní ta fọ́ so eléyìí túmọ̀ sí pé ẹ má ṣe karamba ní ẹni tí ọba ti tóbi ìfẹ́ kọ́ máa dùn ọ̀ra rẹ̀ lẹ́nu lábẹ́ òfin ọ̀nà onídìí kan wá rẹ̀ ní fọ́dún kan àwọn ẹ̀rẹ̀ ní fóṣù mẹ́fà
gbogbo ẹ̀ pápápá gbàdá bá fi rọ́ọ̀sù kan sùn méjì kí gbogbo nǹkan ti bọ́ sí kó ti kó wálé rẹ̀ kí náà ti dẹ́gbà sí rọ́ nítorí kí gbogbo à ń dẹ́gbà sí oríṣiríṣi ìbàjẹ́ ní ṣẹlẹ̀ gbogbo àwọn ẹ̀jẹ̀ ni wọ́n bímọ yìí náà nìsín ìgbà tó máa wo gbogbo tí bàbá ọmọ ńlá kalẹ̀ bàbá mi tó ti gbẹ́sìn ọlọ́run ọba yìí tó máa la gbogbo kọ̀díṣàn kalẹ̀ torí pé káì bóòlù ti fẹ́ pélé dákúnjá dẹ́ta fẹ́ dánwò wọ́n bá ṣe sìn náà wọ́n bá doyún ṣe táyé sọ̀mọ́ lọ́gbà ẹ̀rọ bàbá rẹ̀ nu dákun bí máa ń tiẹ̀ darí ó tún bí kejì ó tún bí kẹta. ṣùgbọ́n àti bá sì tètè ràn wọ́n lọ́wọ́ tí nǹkan yẹn bá bọ́ sí ní rọrùn àwọn kò ní gbàgbé yín láéláé. sọ ẹ ká kí sáàrin yẹn oríṣi eléyìí báyìí bàbá ò ti fọwọ́ sí ìgbà míì gan-an táwọn èèyàn bá ń lè kọ̀ǹdíṣàn kalẹ̀ kẹ́ ló tún máa pa yẹn. ìyàwó kan bẹ wá nísìnyí tó ọ̀rọ̀ tí lè tẹ̀ wá yọjú àti ẹ̀ lè tì fún yín lọ́jọ́ ẹ̀ káàbọ̀ bí gbogbo ẹ̀ pápọ̀ kí gbogbo kálukú ọmọ lọ lọ́ọ̀rì àti rẹ̀ náà kọ́ lọ lákàbúrò tó lọ ṣé ká dára àwọn kankan náà àbúrò rọ́kọ ẹ̀ kó tí ì rọ́kọ ẹ wá ní ẹ dá ọwọ́ aago eléyìí dúró de tẹ́lẹ̀ torí de eléyìí ẹ tètè jẹ́ káwọn ọmọ yẹn wọn lọ́kọ tó bá ti rọ́kọ ẹjọ́ máa lọ rẹ̀ ẹ fàdúrà sí kọ́nà ọ̀bọ̀ ọ̀nà lọ́wọ́ náà. wọ́n ní ẹ̀sọ́ yìí pé bóyá níbi bóyá lẹ́kẹ̀ ọ̀gá àṣìlá tàbí ibi ilé náà wọ́n ní ẹ̀wọ́n pé àwọn obìnrin yìí pé wọ́n wà ó sì pé wọ́n ń wọ́kọ̀ ṣùgbọ́n wọ́n á yí pé àwọn máa ń kọrin sí wọn ṣùgbọ́n wọ́n pé ọlá fún nǹkan ayé tó wọn wàá gbà pípé ẹ̀sìn báwọn obìnrin gbà pé. Tí a bá ti rí àwọn obìnrin tó yọjú o òun bùkátà wàláì ṣùgbọ́n ìsìn àti ìròbìn kan tó yọjú àwọn ti pẹ́ jù ẹgbẹ́ wọ́n á lọ sí ẹ̀rọ gbàǹjo kí ẹsẹ̀ gbàǹjo wàláì nítorí pé wọ́n làwọn kọ́nú sí wọn wọn ò ní dáhùn. Lómi ọmọ wo pé kí ni wọ́n tó wà lọ́dẹ lẹ́wù wà tó ẹ̀ ṣe bí lẹ́wù. tó ọ̀rọ̀gbẹ́ni tó ṣe béèrè tó rán wa létí ni à ń tún kéde asọ́dọ̀ tún báyìí. gbogbo ọkùnrin tí máa ń wáyà o tí ń wá obìnrin àti sọnù mẹ́jẹ̀mú kọjá ẹni tó lẹ́sìn àbí bẹ́ẹ̀ kọ́ ni a sì mọ̀ kọ́ ẹni tó lẹ́sìn náà obìnrin wọn ò ní tinú inṣàlá so àwọn obìnrin tó lẹ́sìn táwọn náà sì wọ ọkọ tó lẹ́sìn táwọn náà máa tinú wọn fi hàn wọn là síta kò sí wàhálà ẹ̀kọ́ wa gba fọ́ọ̀mù ní Al-Madina ni kẹ́ ẹ fi lẹ̀. ẹni dáhùn ìpètè bá jọ fẹ́ra yín kò ní burú iná ẹ̀ láti sábà bí kẹ́ fẹ́ra yín. tó eléyìí kó sí kàtí
àtìjú ń bẹ kò sì sí tó burú ń bẹ lábẹ́ òfin Ọlọ́run eléyìí ò burú kò sì sí nǹkan àtìjú ń bẹ nítorí pé ń bẹ nu at-ta'awunu 'ala al-birri wat-taqwa èyí tọ́lọ̀ ọba wa ń fẹ́ tọ́lọ̀ sì fi pa wá láṣẹ Ọlọ́run ọba yóò sì rọrùn fún wa nítorí pé ńgbà míì à ń tinú à ń tara ẹni jẹun náà ni máa sún wọn bá àwọn ọ̀daràn ó sì ti mọ̀ yín pé tí wọ́n bá ti lè wọlé ọ̀daràn ìjọ kan lásán ó ti dá méjì ẹ sì mọ̀ pé ìjọ kan ìdájọ́ rẹ̀ ní ti gbogbo gbèsè ayé tẹ̀jọ́ sí tọ́ ó kúkú tó láti pilẹ̀ lọ́nà tẹ́lómi lè máa bú ọ àwọn tó rí ń bẹ́ẹ̀ fún ọ orí láíláí lórí de eléyìí ẹ má jẹ́ atara wa jẹ o ó sì ń bẹ́ẹ̀ nù àwọn obìnrin àwọn tó ṣe pé ẹ̀tẹ̀jẹ̀ tó ń ṣe fúnra wọn onígbó mọ wọ́n ju bẹ́ẹ̀ lọ mọ wọ́n tayọ pé èmi kò sẹ́ni tó dín kò sì sẹ́ni tó wọ́n àníkọ́lọ́ mẹ́jẹ adilẹ̀ torí tápọ̀ ọ̀lẹ̀ kó tilẹ̀ bá bọ̀ ó gbéra rẹ lọ bá àwọn ọkùnrin dáwùjọ ọmọ àbẹ̀ wọn tí wọ́n gbé kí la fẹ́ fi ọ sí kọ́lọ́ mẹ́jọ tọ́ sí wa torí de eléyìí kéèyàn ó gbìyànjú kọ́ ara rẹ̀ lọ́wọ́ Ọlọ́run ó sì ràn gbogbo wa lọ́wọ́ lódodo owó kálukú láti fẹ́ gómìnà owó kálukú láti fẹ́ kọmíṣánná owó kálukú láti fẹ́ tí a mọ local government ṣùgbọ́n ẹ̀rọ pé tọ́lọ̀ kọ́ pé ọ̀fà aláàrú náà ni wọ́n fẹ́ tó torí ẹ̀ máa ń tara rẹ̀ jẹ ẹni tó bá mọ̀ kó ní bùkátà àwọn àti kéde ẹ̀kejì ní ẹ̀kejì ní so ẹni tó bá mọ̀ kó ní bùkátà kó máa tara rẹ̀ jẹ ọlọ́run wà lọ́wọ́ náà. wọ́n bí òun pé ìgbà tí àwọn tí gbọ́ ẹ̀sìn yìí dáadáa dípò àwọn fún obìnrin kan lórí tó ti wá bímọ fáwọn wọ́n ní ìgbà tí àwọn wá gbọ́ ẹ̀sìn yìí pé wọ́n ń lu àwọn wípé kí ni káwọn wípé. ọ̀nà tọrọ àforíjì láéláé ọ̀nà tọrọ àforíjì pẹ̀lú pé ọmọ yẹn kì í sọ ọmọ yẹn ò ní jogún wọn ogún ìyá rẹ̀ yóò jẹ ìyá nìkan ló lè jogún rẹ̀ ọmọ yẹn ò ní bàbá ṣùgbọ́n fọlá pé ẹni náà fi àbámọ̀ rẹ̀ hàn ó sì fi hàn kó túbá àti kó òun ní padà sídìí rẹ̀ mọ́ ó lè dá wá kápọ̀ ọlọ́gbọ́n kan èyí tó lè lò láti fi sọmọ yẹn láǹfààní lẹ́yìn ikú rẹ̀ ọmọ yẹn ò ní jogún rẹ̀ o àmọ́ náà kan wà tó lè fi sọmọ yẹn láǹfààní lẹ́yìn ikú rẹ̀ kí sọmọ rẹ̀ fún un sí sábàbí tó fi wá ṣùgbọ́n náà wọ́n ló fi ṣe láǹfààní lẹ́yìn ikú rẹ̀ ó lè dá wá kápọ̀ ọlọ́gbọ́n yẹn. wọ́n béèrè pé kí ni ìyà tí Islam kọ sí masturbation. pọ̀tọ́ òun náà ní kéèyàn máa bọ́nà fi vaseline bọ́nà fi rárá rẹ̀ lábẹ́ kíkó ń fẹ́ mú màní ìjáde àbí kọ́ lọ́ọ́ rọ́ṣẹ́ tó ẹ kọ́ máa fi wẹ̀ kọ́ máa fi rárá rẹ̀ lábẹ́ kó fẹ́ kọ́ màní ìjáde Islam ọ̀farama torí bọ́nà ni walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin faman ibtagha wara'a dhalika fa ulaika humul 'adun. àwọn ẹni tó sì pé máa ń sọ abẹ́ wọn máa ń gbé sá àyàfi fáwọn ìyàwó wọn àtàwọn obìnrin tí wọ́n ní kápá lé lórí wọ́n yìí sẹ́ni ikú látàrí pé wọ́n sọ abẹ́ wọn fún ìyàwó wọn wọ́n sọ abẹ́ wọn lọ́dọ̀ àwọn ẹrúbìnrin wọn. ṣùgbọ́n ní tó bá wọ́n ọ̀nà mi o láti gbọ́ bùkátà àti ẹ̀ yàtọ̀ sílẹ̀ yìí àwọn ọlọ́tẹ̀ àwọn olùtakùtọ̀ náà. tó inú rẹ̀ náà lẹni tí ń lọ sẹ́ lo vaseline bí para láti fi yọ ọmọ ní ìjáde lára rẹ̀ ìbàjẹ́ ńlá ní sí ọ̀tọ̀ lọ́sì jẹ́ ọ̀tọ̀ ọ̀jẹ̀ ń tápá kan nínú àwọn olùmọ̀ sọ pé kò burú ó burú nítorí pé tí ẹ̀sìn Islam bá gbélé ìlú láyé ta ló tún kù jọ lọ́lẹ̀ ọkọ mọ́ tó bá gbé tí bàbá tiẹ̀ ń ṣe nù láyé tí wọ́n bí ọ tó bá sì tẹ́ pé tí ìyá tiẹ̀ ń ṣe nù tí wọ́n bí ọ wọ́n ní bí ọ lórí ìdílé fẹ́yàwó fífẹ́yàwó ní Islam ká fẹ́yàwó ẹ̀dín ẹnìkan kì í ṣe ewu rẹ̀ kó tún fẹ́yàwó náà torí pé tó bá fẹ́yàwó ló fi àjẹ́ torí pé tó fẹ́ ṣe tó fẹ́ rí lára ìyàwó náà ìwọ náà ti máa kó sì máa yọ̀
obìnrin náà ní ọ̀fẹ́ náà ìwọ náà ti mọ bó ṣe máa yọ Islam ọ̀faramọ́ ẹ wá wò bàjẹ́ tí ọwọ́ àṣẹlẹ̀ láyé nígbà tá a bá gbàgbà kúgbà láyé àwọn èèyàn ní bímọ náà bí o ti bá wọn àti yín mọ́kùnlé bàbá yín wọn ní rọ́kọ àwọn àbúrò yín wọn ní rọ́kọ ìbàjẹ́ ọ̀ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ lórí ilé Islam ọ̀faramọ́ ká ṣọ́ra fún àwọn ẹni tí sì máa ṣe irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà làwọn ọmọ sùkúù ibi ká ti lọ́ọ̀rẹ́ burúkú tí wọ́n mọ sọ̀sọ́kúsọ fún wa wọ́n mọ ẹgbẹ́ àkíníkà tó ń ṣe àkọ́lá kan ń gbé ń gbádùn ẹ o àwọn náà lè tíráì rẹ o make it try má tíráì o kọ̀dá o kọ̀tọ́ nínú aburú tó wà ń bẹ̀ even medically aburú wà ń bẹ̀ gan wàlá iná kó bọ́kọlọ kọ́dà ẹlòmíì ṣe títí ó fi di pálí jẹ̀nu wọ ara rẹ̀ eléyìí ṣẹlẹ̀ gangan tó múra rẹ̀ wá tí èsì fẹ́nu ara rẹ̀ sọ. ó ní ohun òní mẹ́sẹ̀ẹ́jọ́ kan òun á ṣe títí débi kó o fi di pálí jẹ̀nu tí ó ti kọ́ lò torí ẹ̀ sọ́ra fi ti ẹ̀kọ́ gbọ́n náà tí wọ́n fi ti ẹ̀kọ́ gbọ́n torí délé ìyàwó ni kò fẹ́ o mẹ́tara rẹ̀ jẹ́ o. lẹ́yìn náà àmọ́ ọkọ̀ pọ̀ ìdílé ẹ̀mẹ̀wá kì í ṣe tó dá o ìyẹn sùn ọkọ̀ bọ̀ ṣòkòtò ìfọ̀ péjì rẹ̀ ẹjọ́ ó burú o níbi títí bẹ̀rẹ̀ ká máa rìn lọ lójú ọ̀nà ká máa fọ́ pábẹ́lẹ̀ ẹ̀mẹ̀wá kí ni ṣé nǹkan sọnù bẹ̀rẹ̀ òkòkòrò bí àwọn kan ṣe máa bẹ̀rẹ̀ ìjọba bá ti rán àwọn ẹni kékeré máa gbá lọ́wọ́ wọn kókó lùwà burúkú yàn torí ẹ̀ lè jẹ̀bù sí dẹ́ ìyàwó ni wọ́n fẹ́ ẹ wo ìkẹ́ Ọlọ́run bó ti ṣe pọ̀ tó lábẹ́ òfin Ọlọ́run tó bá pé ìyàwó rẹ lọ gbá bẹ́ẹ̀rẹ̀ mú lọ́wọ́ abọ́ ṣe abẹ́rẹ́ títí tí màá ní ìfijáde ládàá ló tù gbà ẹ wo gẹ́mẹ̀fà àmọ́ wọ́n fúnra ara rẹ lọ́wọ́ ara mú lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ọ̀daràn ni ọ́ náà. Sinu lana Nabi Muhammad sallallahu alaihi wasallam. Tapi bídíà ti pọ̀ jù. Táwọn èèyàn dálẹ̀, wọ́n sì fi ṣe gbájúẹ̀ fáwọn ará yìí. Bí a nàta kan pẹ̀lú mi, gbogbo èèyàn wọ́n á pẹ́ ní bọ́dà. Eléyìí ni wọ́n dálẹ̀ kọ̀tọ́. Iná láti sọ pé nínú Sunnah, ẹni tí o bá ti lè gbà àwọn kankan nínú oṣù Ṣàbáàn, tó sì bá fi dá sí méjì, ọ̀ gbọ́dọ̀ gbà wẹ̀ mọ́. Eléyìí ni Sunnah. Àmì tí bá ti ń gbà á bọ̀ tẹ́lẹ̀ àbí ń gbà á nígbà kúlẹ̀kú ó lè máa gbà á lọ bẹ́ẹ̀. Àmì tí wọ́n pa kankan oṣù adá méjì wá bẹ̀rẹ̀ pété àdáda lẹ̀. Torí àwọn ọ̀hún lọ kírun ká ní oṣù Ṣàbáàn gbogbo àdìsí tó wá pa rẹ̀ kò fẹsẹ̀ rìn rẹ̀. Bẹ́ẹ̀ ló ti ṣe dẹ̀. Wọ́n ní sí ọlẹ́tọ̀ fún obìnrin tó ṣe pé ó ti lọ ilé ọkọ kó ṣe pé yóò mọ̀ ṣiṣẹ́ bóyá ṣọ́ọ̀bù náà fún àwọn sẹ́gun. Wọ́n sọ́tọ̀ fóbìnrin tó ti lọ ilé ọkọ nígbà wọn ṣiṣẹ́ tí ó fi máa wówó bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ́ẹ̀ lókè ìgbà tọkọ rẹ̀ bá ti lè bọ̀ nítorí pé tọkọ bá ti fẹ́ ìyàwó jíjẹ mímu rẹ̀ nínú àwọn kàtà tó ṣàlàyé nùgbọ̀ báyà ìwọ obìnrin lórí ọkùnrin ẹ̀tọ́ ọkùnrin lórí obìnrin ọ̀rọ̀ yẹn lọ́jọ́ lórí rẹ̀ kọ́ bọ́yàwó rẹ̀ torí tí àbá tó bá bọ́ máa ń ṣe àbùkátà kan ṣe pàlákàrà nígbà tá a ti fẹ́ yàwó tán jíjẹ mímu rẹ̀ ó ti dọ̀rọ̀ ẹ̀ lé wa lórí ibi tí ó gbé jọ wọ̀ tóbi ní ọba wa lọ ṣiṣẹ́ ó ní í ṣe pẹ̀lú pé tí ọkọ rẹ̀ yọ̀ǹda fún ọkọ rẹ̀ sì lè ṣe kò lè sí ẹ̀tọ́ fún ọkọ ń ṣe ẹ̀tọ́ fún ó kù láti jáde tọkọ bá yọ̀ǹda fún kò sí wàhálà mẹ́ àmọ́ o tí ọba wa jáde ọgbọ́dọ̀ pa òfin ọlọ́wọ́ bá mú iṣẹ́ tí ó sì ọgbọ́dọ̀ bí kò máa lúpọ̀ máa ọkùnrin ó sì gbọ́dọ̀ wọ ewu tí ó fara rẹ̀ síta bá ti lè ṣe àwọn eléyìí sí wàhálà. Wọ́n ní sọ́wọ́ ẹ̀tọ́ kálọ̀ sí marriage kálọ̀ sí ìgbéyàwó ní kóòtù. Ìgbéyàwó ní kóòtù báwo? Ṣé pé kóòtù á lọ gbàwé bá a fẹ́ra wa? Bàbá á lọ sí
wọ́n bá a so yìí. Rárá o, nínú òfin ẹ̀sìn Islam kò tọ́. Ètò wà nínú òfin ẹ̀sìn Islam ó ní pé tí bàbá bá ti fọmọ fún ọkọ tọkọ bá sì gbà ó ti parí. Ṣùgbọ́n níbi tí wọ́n ti lo ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam wọ́n máa ń pa àwọn kan ní al-ma'dhun ash-shar'i. Al-ma'dhun ash-shar'i ní gbogbo àdúgbò ni wọ́n wà. Òun lẹni tó ti kí tẹ́ bá fẹ́ so yìí ní ìsìn ẹ̀ pè. Bàbá tó fẹ́ fọmọ fún yàn yóò pè wá sílé rẹ̀. So nígbà tó bá pè wá sílé rẹ̀ yóò sọ yìí pé tọ̀ wọ́n fọmọ mi fún lágbájá níwájú aṣojú kóòtù ṣẹ̀ríà. Wọ́n fọmọ mi fún lágbájá ọkọ náà sọ pé mo gbà. Àwọn ẹlẹ́rìí méjì ọwọ́ àbẹ̀ wọ́n jẹ́rìí sí. Nítorí òun rí yun lọ́wọ́ akọọ́lẹ̀ fọ́ọ̀mù tiwa tó fè. Bàbá ìyàwó ọkọ ìyàwó yìí wá jókòó àníjì rẹ̀ nínú òfin ṣẹ̀ríà kíkí àwọn wá jókòó ká tó so yìí. Ẹ̀yin lẹ́yìn ọdún tẹ̀sílẹ̀ yìí. Tọ́ nígbà tí wọ́n ti wá fíìlì fọ́ọ̀mù ẹlẹ́rìí méjì tó wà bẹ̀ wọ́n sàn. Ma'dhun ash-shar'i òun náà wá sàn yóò stamp pépà yẹn. So pépà yẹn lẹ́wọ̀n á mú lọ sí kóòtù ṣẹ̀ríà níjọ́ kejì àbíjọ́ kẹta àbígbà tó bá rọ̀ yín lọ́rùn. Kóòtù ṣẹ̀ríà ó fi wá gbé ìwé kan jáde fún yín pé tọ̀ lágbájá ti fẹ́ lágbájá. So ìwé yẹn lẹ́mọ̀ á lò àyìnbá àmọ̀tí wọn máa jọ ń travel pẹ̀lú ìyàwó rẹ̀ ẹnìkan lè da ẹni pé gbogbo mi ni wọlé lé ìyàwó mi ìwé jáde fẹ́ra yín kọ́ wọlé lé àmọ́ kí wá sí court marriage tẹ́ lọ sí kóòtù agbárí ọmọ èèyàn tó jẹ́ pé ọpọlọ ọmọ èèyàn wọ́n fi ń dájọ́ ń bẹ̀ ẹ wá ní ìlú oṣù yín pọ̀ Islam ọ̀faramọ́ sẹ́yìn kóòtù gan from A to Z rẹ̀ Islam ọ̀faramọ́ kò faramọ́ nítorí pé nítorí wọ́n fi ń ṣèdájọ́ ń bẹ̀ ọ̀tàkùtọ̀ lọ ọlọ́sìn ní afa hukman jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman lẹ́kọ́. torí ẹ̀ ṣèdájọ́ ayé dúdú lẹ̀ fẹ́ ọlọ́run pé ìdájọ́ sọ́nà méjì kò pé mẹ́ta nínú kọ́jẹ́ tọ́lọ̀ àbí kọ́jẹ́ tó dúdú tọ́lọ̀ lẹ́ fẹ́ àbí tó dúdú tọ́lọ̀ torí lè lé ìbá kò sí tó gbóró pété bá fẹ́ ra yín kẹ wá lọ gbàwé kan lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n sì wé kan fún yín torí àyíká mọ̀ olùfẹ́ sí pásítọ̀tù fún ìyàwó rẹ̀ olùfẹ́ jọ travel fún ọgbẹ́gbọ́ lọ jẹ́ sí ọ ìwé tí wọ́n bá ti fún ọ̀yẹ́ ti tó ó ti tó òní láti lọ́gbà ti kóòtù kankan náà. wọ́n ń pẹ́ ẹni tí ó pààkì dáwà bẹ̀ síta ibi ni wọ́n á gbé fún bẹ́ẹ̀. wọ́n bẹ̀rẹ̀ pé tí ọmọ ìbá fẹ́ ìyàwó mẹ́rin tó wá sí pé kó tó kú ó ti wá pín ogún yẹn kalẹ̀.